today ọ̀dà fún ní kọ́ máa lọ o àmọ́ ibi tán ní kọ́ máa lọ báyìí o àwọn kan wà nísàlẹ̀ wọn ṣe tọ́rọ̀ ṣàṣàṣìn pẹ̀lú wọn ṣe tọ́rọ̀ ṣàṣìn gbogbo ẹrù tí wọ́n dì yìí òkè lásán ni wọ́n rí wọn ọ̀mọ̀kan tó wà nísàlẹ̀ náà àwọn tírọ́ọ̀kì yìí o gbogbo abẹ́ ọkọ̀ yìí àmọ̀kan tí wọ́n dì sí ibẹ̀ o ẹ wò nǹkan báyìí wọ́n ti fi wọn kalẹ̀ wọ́n ti fẹ́ máa lọ o wọ́n ti fi wọn kalẹ̀ wọ́n ti fẹ́ jẹ́ kọ́ máa lọ o A division la 7 o'clock family house ni mo wà tí mo ti rí tí mọ́tò yẹn ti kọjá tí convoy ti tẹ̀lé wọn dé A division after A division ibo náà ń lọ báyìí ń ṣe adúrú àwọn èèyàn yìí ibo ni wọ́n ń lọ ibo ni wọ́n ń lọ báyìí nísìn àwọn èèyàn wà ń sálẹ̀ wọn tọ́wọ́ kàtù wọn Ògbómọ̀ṣọ́ ló ti ṣẹlẹ̀ recently yìí o òun lélẹ̀ wọn tún fi ṣẹlẹ̀ ńlọrin báyìí wọn náà ti ń wọ̀ lọ wọn ti release wọn àmọ́ bí tí wọ́n ti release wọn o ẹ bá wa gbọ́n sókè. ṣe minister for defence and minister for state defence ó kó Fúlàní méjì síbẹ̀ ó mọ̀ pé critical situation Nàìjíríà wà lọ́wọ́ ogun lọ wàhálà wà ní kí àwọn lóde kọ̀ sí ẹ̀ ó mú mọ̀ta wálé ó mú ó tún mú security adviser ó tún lọ mú Fúlàní ẹjọ́ ẹ jẹ́ ká bá ti ń sọ̀rọ̀ yìí ìgbà mìíràn èmi máa ń jókòó ńgbà mo máa ronú jinlẹ̀ state minister for defence federal defence security adviser your security national security adviser and mẹ́tẹ̀ẹ̀ta Fúlàní ẹjọ́. ọ̀nàkiri rẹnu ọmọkiri right. kí ni rẹnu ọmọkiri ń wá lọ́dọ̀ bàbá kí ló fi gbà padà kí ni Buhari ń wá lọ́dọ̀ bàbá kí ló fi gbà padà ẹjọ́ jẹ́ ká máa bára wa sọ̀rọ̀ kí náà mọ̀ táwa ò mọ̀ kí ni rẹnu ọmọkiri mọ̀ táwa ò mọ̀. kí ló mọ̀ tá a mọ̀ tán fi gbé wọlé kí ni bọ̀bọ̀ Kogi tó kó mọ́tò jọ tó sọ pé ńgbà yẹn kí ni Rocha Okorocha kí ló mọ̀ tó sọ pé tán bá jẹ́ kí election tẹ̀ nígbà tó fẹ́ dàrú ńgbà pé wà wọlé pé Nàìjíríà máa sátà tó ń bá sọ pé ó máa sọ̀rọ̀. kí ni dínà má láyé mọ̀. kí ni Rocha Okorocha mọ̀ nígbà tí election tán fẹ́ dojú election ẹ̀rú tó wá ní pé tí wọ́n bá jẹ́ kó òun lọ sí senate náà àwọn tó ń bá dojú wọn kí ní òun bolẹ̀ pé Nàìjíríà máa dàrú tó ń bá sọ̀rọ̀. kí ni Yàyà Bello mọ̀ tó kó 800 billion ẹ wo àwa àkànṣe ra wa ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state láàrin gómìnà Ọ̀yọ́ àti bàbá wa kí ló wà ń bẹ̀ kí làṣírí tó wà láàrin. bàbá ẹgbọ́n mi yé àdà fún yín àgbọ̀nyísà ẹ̀ ń ronú bí mo ṣe ń ronú àgbọ̀nyísà. náà olóṣèlú Nàìjíríà sì bí mo ṣe ń wò lọ́dọ̀ tèmi Yorùbá wù mí ìmọ̀ bóyá mú yẹ́ẹ̀sì lọ́dọ̀ èyí tẹ̀ ń wò mí ó ti sátẹ̀lì wípé tí ẹnìkan bá wà ń bẹ̀ tí wọ́n bá fẹ́ kó kúrò ń bẹ̀ forcefully as in Tinubu must go tẹ́ pariwo wọ́n bá fẹ́ kó bẹ̀ forcefully wọ́n láti gbé àwọn ọmọ yín àwọn ọmọ wa àwọn ọkọ wa àwọn tíṣà wa àwọn ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá wọ́n láti gbé wọn lọ pa àbí kí wọ́n lọ gbé wọn pamọ́. They have seen this as ẹgbà táwọn bàbá máa fi ń nà wá ẹgbà ẹ̀yìn àmù tó máa fi ń nà wá. So anybody tó bá fẹ́ débẹ̀ ní sí wọ́n fẹ́ nìkan kú ọbẹ̀ ó gbọ́dọ̀ kó àwọn kan wọlé kó máa kó àwọn kan kò dẹ̀ ní gbọ́mọ lóhùn náà máa kó wọn àjọmọ tálíkà ni wọ́n máa kó kò sẹ́dá tálíkà ò ní sọ wọn kan. Nígbà tí wọ́n wọ òkè ọdẹ tí wọ́n bòǹbà òkè ọdẹ tí wọ́n lọ pa àwọn ọdẹ lókè ọdẹ tí mo bọ́ta tó bẹ̀ sí ní pariwo tí mo Abdulrahman Abdulrasaki gọ́fúnà Kwara tí mo gùn wọ́n lé pè tí mo ní mi sọ bẹ́ẹ̀ mo ní tí mo pè ní Abdulrahman ẹni àánú àwọn àfáà bọ́ síta nígbà yẹn tó bá rántí wọ́n ṣe wáàsí wọ́n ní Ànábì sọ wípé a gbọ́dọ̀ challenge aṣíwájú wa. You see, if you are blaming Remi Tinubu or you are blaming Tinubu mo kàn máa sọ fún yín ni pé better Remi Tinubu o 75% Nigerians you are not better off Remi Tinubu. Yes, mo sọ Yorùbá wù yín lórúkọ mi mo sọ mo fọwọ́ ẹ̀ sọ̀yà. When I came out then wọ́n pa wọ́n lókè ọdẹ o kí ló wúkọ ẹ̀ celebrities mélòó ló sọ pé bó ṣe pa wọ́n lókè ọdẹ yóò dá o. Nígbà tí ó bá ọba 30 sá kúrò ní Kwara State celebrities mélòó ló jáde. If you think celebrities are talking because wọ́n gbé àwọn ọmọ ní Ondo ní Ògbómọ̀ṣọ́ àbí ní wọ́n gbé àwọn ọmọ ní Ọ̀yọ́, if you see all this àwọn olóṣèlú àwọn pastors àwọn àfáà kọ̀ọ̀kan àwọn celebrities wọ́n ń bọ̀ta láti wá sọ̀rọ̀, I can tell you categorically lọ́dọ̀ tèmi Yorùbá wù wípé they are not talking because of those children tí wọ́n jí gbé. Mo máa fún yín máa analyse ẹ̀ fún yín. They are not talking because of àwọn ọmọ tí wọ́n jí gbé. Everybody is talking because of their self. Yes. Nígbà tí wọ́n gbé ọ̀nà kí ọ̀dẹ tí mo pariwo wọ́n ní Ànábì sọ wípé a gbọ́dọ̀ challenge àwọn olórí wa. All those are far. Mo ti di monitoring spirit. Mo ti open new page. Mo monitor page wọn báyìí. Mo rí wọn tí wọ́n ń sunkún nísìn. Nígbà tí wọ́n ti ń pààyàn káàkiri, gbà tí wọ́n wọ eruku, I could remember actress Bukola Arugba because she is from eruku. Òun ló bọ́ tàǹgbà yẹn tó sunkún. Wọ́n ti wọ eruku o, wọ́n ti wọ eruku o. Now, ìgbà tí wọ́n wá wọ Ògbómọ̀ṣọ́, ẹ̀rí pé Lẹ́kan King Kong Àgbànàkí ló kó bọ́ta. Lẹ́yìn yẹn ni Kọ́láwọlé ọkọ Tóyìn lòun náà sunkún.
Both of them are from Ògbómọ̀ṣọ́. Ìgbà tí wọ́n wá dùn Mr. Michael Oyedokun lọ́rùn. See anybody rí pé wọ́n lè do anybody lọ́rùn. Àwọn kọ̀ọ̀kan bọ́ tàwọn ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀. Nígbà tí wọ́n rí pé ó ti di gbáǹkọ́ Africa Days, Africa Weeks, wọ́n rí pé àwọn ọmọ yẹn wọn ò tí ì rí wọn gbà. Ìgbà yẹn ni everybody ṣẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀. You think they are talking because of those children? Gbogbo anybody tó ń sọ̀rọ̀ nísìn ní ọ̀pọ̀ rẹ̀ jókòó kòrò. Are you talking because of those children? Or you are talking because it can happen to you? Because it's not getting nearer again. It's now on the bedroom, I mean in the bedroom, even on the bed of everybody. In Yoruba land. Nítorí pé ó ti wọlé, ó ti jókòó sórí bed everybody. Everybody ti ń ronú wípé, káwọn bá lọ sí location, káwọn bá lọ sọ́jà. Tó bá pọ̀ mọ́ àwọn náà gbé lọ sínú igbó 17 days. Tí ìjọba ti máa dákẹ́ ni. They are talking because of their sex. Those talking now are talking because of their sex, not because of àwọn ọmọ tí wọ́n jí gbé nìkan. And this is why Nigerian government or Nigerian politicians will continue to win. Ṣèyí Mákindé, ó ní you cannot ọkọ̀ọ̀kan sọ wípé òun ò ní agbára láti lórí security until tóun bá di president. So does that mean pé àwọn ọmọ yẹn máa wà nínú igbó títí di 2027? Títí ní Mákindé máa fi di president. Is that what Ṣèyí Mákindé is telling us? Okay, káwá kúrò níbẹ̀ yẹn. Ṣèyí Mákindé tó wá sọ̀rọ̀ ní àná, ó ní you cannot expect the same people tí wọ́n rule Nigeria kí wọ́n continue láti máa rule Nigeria and you are expecting different results. Yes. Ó dàbí ẹni pé mo gbọ́ pé Ṣèyí Mákindé bẹ́ẹ̀ di president. Ó dàbí pé Ṣèyí Mákindé bẹ́ẹ̀ di president àbí? And he said you cannot expect the same people tí wọ́n ti ń rule kí wọ́n continue láti máa rule and you are expecting different results. So if Ṣèyí Mákindé gets to the presidency seat, he has already told you wípé the same people tó ń rule tó bá continue láti máa rule lè rí different results. So what do you expect of Ṣèyí Mákindé? No, what do you expect? Ìgbà tí Tinubu fẹ́ débẹ̀, ǹjẹ́ a fún Tinubu ní pressure kankan nílẹ̀ Yorùbá? Bàbá Tinubu ìbẹ̀lẹ̀ ń lọ yìí o, ọmọ ẹni òṣèlú bẹ̀rẹ̀ o, káfí lẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì o, ṣùgbọ́n ilẹ̀ Yorùbá kí lẹ mọ̀? Ǹjẹ́ ẹ fún Tinubu pressure? Àwọn èmi lè ètò tèmi Yorùbá wuyì lẹ́ ń bú. Ara wọn nílò onítàìtàǹgì akálòlò orúkọ wo lẹ pè mí tán? Mi sọ fún pé Tinubu bá lẹ̀ wọn ò ní gbé fún. Ṣé mi ò sọ fún pé wọn ò ní gbé fún? Bàbá ní grab it, snatch it and run with it. Bàbá ti grab ẹ ó ti snatch ẹ ó fẹ́ rán àwọn Fúlàní ti dúró sójú ọ̀nà pé ìwọ wọ́n jọ máa fi wèrè wo wèrè ni wọ́n jọ máa fi èpè wọ́n jọ máa fi wo èpè ni ẹ wo kì má gbà ìlànà ní kì má gbé lọ síbi tó jìnnà. Yorùbáwùyí lórúkọ mi, Yorùbáwùyí ni mò ń jẹ́. If you are coming across my page for the first time, I am the one and only Akalolo of Yorùbá land. Adáwọn ilẹ̀ Yorùbá ọmọ tó jọmọ lọ yọlóye tí òkú méjì Abẹ́ní ọmọ tí ò ṣe pààrọ̀ ẹ tó máa pààrọ̀ Abẹ́ní ó máa déwájú federal government tó máa sáìn ẹ̀ ó máa déwájú Elédùmarè. Ayọ̀ Fáyọ̀ṣe sọ wípé ìjọba Ṣèyí Mákindé ó lè jẹ́ ìjọba Ṣèyí Mákindé ló ṣe agbátẹrù ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní Ògbómọ̀ṣọ́. Definitely wọ́n ti rí bí tools anytime tẹ́nibọ̀dì bá fẹ́ lé ẹni ó ní láti bàjẹ́ bá Tinubu jẹ́ tẹ́nibọ̀dì bá fẹ́ bá arúgbó anybody jẹ́ Nàìjíríà ń sìn tó máa ṣe ní wípé a lọ pe àwọn agbésùnmọ̀mí pé ẹ lọ bá wa ba ìjọba ìjẹ́. Ó ti bẹ̀rẹ̀ kì í ṣèlú látàrí Goodluck Jonathan. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí èní ní 2nd of June 2026. Ẹ ká sáré lọ sí ìlú Èkó. Ẹ̀yin tí ẹ bá wà lórí TikTok tó bá lágbára àti wá sórí YouTube Yorùbáwùyí ẹ bá bọ̀ lórí YouTube Yorùbáwùyí ẹ kàn wá bá wa wo àwọn agbésùnmọ̀mí àwọn bandit tí wọ́n ń check out ní hòtẹ́ẹ̀lì ní Lagos State. Ó ṣọ́ọ̀kì ó ṣọ́ọ̀kì èmi náà àwọn bandit tí wọ́n ń check out ní hòtẹ́ẹ̀lì ní Lagos State wọ́n ti mú wọn o àṣọ mú wọn ni wọ́n mú wọn wọ́n tà kámẹ́rà wọn ni àwọn agbére wọn sá lọ. Kì í ṣe hòtẹ́ẹ̀lì tèmi àti ẹ lè sùn o kì í ṣe hòtẹ́ẹ̀lì tálíkà tèmi àti ẹ lè sùn o. Gbogbo ẹ̀yin ọkùnrin apá ajá obìnrin ààrẹ lẹ́sẹ̀ gbogbo ẹ̀yin obìnrin fẹ́ lọ ṣe ṣọtẹ́mú ẹ jẹ́ kó rí wá fa epo o. Ìlú ò fararọ o ìlú ò dẹrùn o. Láàrin ìṣẹ́jú kan ẹ bá wa like ètò yìí káwọn dúró de àwọn tó wà lórí TikTok tó bá lágbára àti wá sórí YouTube Yorùbáwùyí kájọ wò ó. Now, look at one thing that has particularly angered Nigerians is the level of impunity. You see bandits record videos, they show their faces, they even make calls, sometimes they live stream.
In your case, we saw videos emerging. This is brutal. General brutal. Tó jẹ́ pé ní ìgbà tiẹ̀ chief of defence and family staff àbí àwọn ṣe máa ń pè wọ́n kọ́ ni. Láyé ìgbà Buhari, olóyè kó defend Nàìjíríà. Láyé ìgbà Buhari, èèyàn mélòó ni wọ́n ń pa nígbà yẹn. Now, òun ló padà wá nísìn tó máa fún wa ní solution. Nigerians, abeg una think. Ẹ jókòó kẹ́rò. Ẹ jókòó kẹ́rò. Nigeria is not a country tí wọ́n ṣe pé kó ṣiṣẹ́. No, Nigeria will only work for some people. And who are those people? The people in power. Not for me, ọmọ tálíkà. Not for Mr. Samson, ọmọ tálíkà. It can only work for people in power. Tí Buhari bá ti kú, oníṣẹ́ máa ṣèjọba o. Gowon ó wà ńbẹ̀, wọ́n ti wà ní ìjọba dì sí. Wọ́n ò tí ì bí ẹ tí Buhari ti wà nípò ní Nàìjíríà. Àkùnmẹ́wà 1972 kọ́ ló di kíní kan ní Nàìjíríà mi tẹ̀wọ́n tó wọ́n tó di 1972. 72 sitting, how many years ni yẹn? 54 years. Yọ́pọ̀ ní ọjọ́ orí Buhari. 20 làwọn Buhari wà tí wọ́n ti ń control Nàìjíríà. 20 làwọn Babangida, 30, 20 ni wọ́n wà. Àwọn Gowon 20, 30 ni wọ́n wà. Àwọn Agbóni Ronsi 20, 30 ni gbogbo wọn wà. Tí wọ́n ti ń control àwọn Ọbásanjọ́ 20, 30 ni wọ́n wà tí wọ́n ti ń control Nigeria. And they are still controlling Nigeria till now. They will keep on controlling Nigeria. Kò sí nǹkan tó bá fẹ́ tó fẹ́ ṣẹlẹ̀. Jésù ò lè gba anybody. Muhammad ò lè gba anybody. Until you guys are ready to buy yourself. Nobody tó máa gbà yín. Nobody. Now, ní ayé Buratai àbí Buratai ni wọ́n gbé olóyè Sunday Adéyẹmọ. Náà lọ sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Ṣé ẹ rántí kéèsì Buratai? Pẹ̀lú Sunday Ìgbòho, kí ni Sunday Ìgbòho ṣe láyé ìgbà Buratai tí wọ́n ní kó lọ pa mọ́lé? Mr. Shamsi, are you there? Láyé ìgbà Buratai tẹ̀ ń wò yìí, kí ni Sunday Ìgbòho ṣe tí wọ́n ní kó lọ pa mọ́lé? Wọ́n yẹ ìgbà tí Sunday Ìgbòho lò lẹ́yìn odi, ọmọ Buratai mélòó, ọmọ Ọbásanjọ́ mélòó ló bọ́ta ló wá bú Sunday Ìgbòho, ṣe bẹ́ẹ̀ ọmọ tálíkà ló lè bú Sunday Ìgbòho. Nígbà tí ò bá wù yín pariwo gbà yín tí mo pariwo fún yín pé Nàìjíríà ò lè ṣiṣẹ́, bàbá Tinubu ẹjọ́ kọ́ lẹ̀, ọmọ ẹni òṣèlú bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kábìlẹ̀ kẹsí nísìnyí lápẹ́làpá ti mú everybody nídìí. Kúrú náà ti jẹ̀bi anybody. Ojú everybody ti ń bọ́. What are you telling me? This is Buratai talking. Èmi lélẹ́yìn. Wọ́n sẹ́ndì ẹ̀ sí mi. Bàbá Buratai, ṣọ́ọ̀ṣà, ṣàlẹ̀ General Buratai. Ó fojú wa hàn èèmọ̀. Àwa tá à ń pariwo fún òmìnira ilẹ̀ Yorùbá. Òun ojú rí ẹnu. Kò gbọ́dọ̀ sọ ẹnu. Kò gbọ́dọ̀ sọ ẹnu. Kò gbọ́dọ̀ sọ. Torí owó íńtánẹ́ẹ̀tì, ohun tójú wa rí ẹnu wa ò lè sọ. Buratai, sọ́ọ́lẹ̀ o. Ọlọ́run bá wa sọ yín lẹ́san sà. May Elédùmarè reward you accordingly, sir. May Elédùmarè Ọlọ́run ọba reward you and your generation, sir. Àṣẹ Ọlọ́run bá wa sọ yín lẹ́san. Ọlọ́run bá wa sọ yín lẹ́san. Torí pé a present nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nìí kó má bàa we are the people that saw today ní àná. Ohun tó ṣẹlẹ̀ lẹ́nìí kó má bàa ṣẹlẹ̀ lánàá. Ẹ mú tọ́jú wa rí. Yes, sir. Àwọn náà bá wa tún Nàìjíríà tó ń sìn. Wọ́n ti pé Ọbásanjọ́ náà ó wà lára àwọn tó ń to Nàìjíríà lọ́wọ́ yìí o. Ó ti di president rí o. Ọ̀nà Ṣàngó Ọ̀tà Ọbásanjọ́ ò rí ṣe. Bàbá Buratai, yes sir. Olórí oko bá. Olórí Sunday Igboho. Ẹ wá wọ ọ̀rẹ́ yín o. Ọ̀rẹ́ Sunday Igboho. Ẹ bá wa sọ̀rọ̀ sàyè ṣètà. Thank you, sir. Nigerians is the level of impunity. You see bandits record videos, they show their faces, they even make calls, sometimes they live stream. Olúṣínà, SNA, wọ́n ní 110 online, tap, please. Kẹ́rin máa bẹ̀rẹ̀ bàbá tó like iṣẹ́ mi. Problem sí nìyẹn. Ẹni tí ò bá like, mo like kan tí TikTok ṣe sórí page mi sìn àti YouTube. Ìwọ tó bá fara tap wọn máa já ẹ dànù ni. YouTube, ìwọ wọn máa rí ẹ bọ́ọ̀lẹ̀ ni. Àbí kò má rí iṣẹ́ mi. Wọ́n ti mọ̀ pé ò like iṣẹ́ mi ló ṣe ń wò mí, ló ṣe lè like ẹ̀. Thank you, SN. In your case, we saw videos emerging from captivity. Why does it appear that criminals can communicate so openly while security agencies still struggle to locate and neutralize them? Well, I don't think they failed to locate. If they can locate ordinary citizens or social media influencers, I don't believe they cannot locate these bandits that found their loots or in court or whatever their activities that they do. But I would not like to say a capacity building challenge, but I think they may have their reasons.
But what I know is that there must be capacity building of all the security agencies and continuously. There is need for more of these operatives. And as I said, sometimes also, even the troops, we need more troops to be recruited, more operatives, more policemen need to be recruited. And, train and retrain. Their welfare is very important. Let us have good accommodation. They must have. Let us cut to the chase. Yes. Let us cut to the chase. Do we have specialized units that are trained for high risk post-state rescue missions like the one we need to do in Oyo? I will not tell you exactly, or I cannot be specific, but in general times, we have within the military, let me start with the Navy Special Boat Services. They are trained for such rescue missions. Even the Nigerian Army, they have special forces, rescue and VIP protection. They have that capacity, But as I told you, the sensitivity of that type of kidnap and the location and those involved, the danger of collateral damage and so on, may play a very important part. And this brings to mind very important issue. The Office of the National Security Advisor has a counter-terrorism center. I think the commander there, or the DG there, is a professional, highly strategic. Wàhálà mi já la bá mi ṣe rẹ́rìn lórí TikTok. Mi já la bá mi ṣe rẹ́rìn lórí TikTok. Wàhálà kí ló ń pa èèyàn lẹ́rìn lórí YouTube pàápàá. Ẹ má rẹ́rìn náà. À ń sọ̀rọ̀ gidi. Wo títí ní múná bá kó bẹ̀, òun náà máa di bàbá àṣàlẹ̀ ni. Òun náà máa wá ẹni tó bá tún ti débẹ̀, òun náà máa pé bóyá yẹ kó ṣe nì, bóyá yẹ kó ṣe nì. Bóyá mo máa lọ nìyẹn. Ẹ continue jàre tó wálé, ṣe àmàánù. Ẹ continue sir. Officer, he was one-time commander in Burma, and I believe, he has the capacity, and if it can be further expanded to include or to have at the state branches of the counter-terrorism center with highly technical equipment there, with very good operation center or situation room, as the case may be, they will be able to do a lot in coordination with the security agencies and the military. And ṣe ṣáà ti gbọ́ ní ọgbọ́n English o ní ìgbọ́n kan tó sọ mo ẹjọ́ kí náà sọ bá wíwọ́ mi ní agbọ́ orí ọ̀kẹ́rẹ́ gbogbo láàrú ẹjọ́ kí náà sọ ní English ẹjọ́ bá wàhálà ẹ̀ẹ́dá àwọn èèyàn kò rẹ́rìn lórí TikTok inú àwọn èèyàn lọ TikTok wàhálà ẹ̀ náìsì àdìgbà bá tó sọ ní English ẹ bá wa sọ ní Yorùbá àbí ẹ bá ẹ bá mi power tap lórí YouTube ẹjọ ṣé power tap ẹ bá mi turn pop lórí YouTube gbogbo ẹ̀yin apá kò tẹ̀ ní ìdíkì pariwo ẹ̀yin apá ẹjẹ abìnrin arẹ lẹ́sẹ̀ ẹ̀yẹ kàlọ́ tó tẹ̀ ní Lagos State. Yes-men o ọmọ sí Fulani yes-men o guy things dey happen for here o ọmọ sí Fulani yes-men o guy they don land o they don as in guy sí Fulani yes-men o sí Fulani yes pàdé ẹ wá. See Fulani yes-men, no there plenty guys. They don't they run. They come this hotel called Lodge. Fulani yes-men. See Fulani yes-men. Things they happen for this country. Blood of Jesus. May God have mercy on us. May God have mercy on us. May God have mercy on us. See Fulani people, God. Everyone. So nowhere is safe again. They are now lodging them in hotel in Lagos State. Hotel in Lagos State, you want to check out here. So they are now lodging them in big hotel, big things. More like, yeah. Olúwa for my life. Ging. Nígbà tá à ń sọ fún yín, ẹ̀ ń bú wa, gbogbo. Big things, more like, yeah. But on bú pàdíkà nínú oko, àpariwo fún yín, ẹ̀ ń bú wa, gbogbo. Ó ti rí big hotel ni wọ́n lodge wọn sí yẹn ilẹ̀ tí wọ́n ti check out táwọn èèyàn pariwo lé wọn lórí sí wọ́n gbé eré ta ló lodge wọn sótẹ̀ who lodge them for hotel gbogbo ẹ̀yin ọkùnrin wa akọ ajá abìnrin àrè lẹ́sẹ̀ ẹ fẹ́ lọ sáré ṣe short time ẹ̀yin ìyá náà fẹ́ sáré lọ ṣe short time Fúlàní àwọn ẹlẹ́gbẹ́ tí wọ́n bọ́ta nínú hòtẹ́ẹ̀lì yẹn o they are checking out. One check out nínú hotel
làwọn ayé rí wọn wọ́n pariwo lé wọn lórí ni wọ́n gbé eré. Ok, wọ́n ti sùn mọ́jú lọ́tẹ́ẹ̀lì yẹn. Àwọn hotel rooms yẹn kí ni wọ́n fi síbẹ̀ kó tó di pé wọ́n kú òǹbẹ̀. Torí àwọn tó ń bá màálù sùn tí wọn ò dẹ̀ kí ń jẹ màálù yẹn wọ́n máa ta fún yín pé kẹ́ lè bá a jẹ. Wọ́n ní reason tí wọ́n fi ń ta màálù tí wọ́n ti bá sùn fún yín. Now my question again ni wípé wọ́n ṣe wà nínú hòtẹ́ẹ̀lì yẹn. Irú iṣẹ́ wo ni wọ́n ti lọ parí sínú hòtẹ́ẹ̀lì yẹn? Ní Lagos tó ṣàgbọ́ pé kí ló kọ ọbẹ̀ yẹn? Bíṣì. Kí ló kọ bíṣì tí bàbá yìí dárúkọ? Mo ti gbàgbé jàre. Kí ló kọ bíṣì tí bàbá yìí dárúkọ? Mi ò rántí bíṣì ó dárúkọ ní Ẹ̀pẹ́. Ṣé bẹ́ẹ̀ rí wọn? Ojú everybody. Lekki, God bless you. Lekki, God bless you. Ẹ ṣe gan. Ojú everybody máa bó. Àwọn tí wọ́n jí jáde nísìn. Ibo ni wọ́n Ẹlẹ́kọ̀ọ́ Beach, God bless you. Ọ̀tẹ̀ ẹ̀ṣẹ̀ bá mi. Ẹlẹ́kọ̀ọ́ Beach. Níbo ni wọ́n ń lọ? Mo fẹ́ kéèyàn méjì wọlé lórí TikTok. Kéèyàn méjì pè lórí fóònù. Mo fẹ́ bèrè ibi tí wọ́n ń lọ. I want to know where they are going. I just want to know where they are going. If you are coming in, please o ẹ bá wa mi tó bá ti ń wọlé máa pè yín o. Ẹlẹ́kọ̀ọ́ Beach kí ni wọ́n fẹ́ lọ ṣe? Kẹta ló lọ jù wọn sóòtẹ́ẹ̀lì. Ọ̀tọ̀ kò lóòtẹ́ẹ̀lì níbo ni wọ́n ń lọ? Iṣẹ́ wo ni wọ́n gbélé wọn lọ́wọ́? Ṣẹṣẹ bíríkì làbẹ́ lọ ṣe ni àbí kí ló fẹ́ lọ ṣe? Now èèyàn méjì tó bá láyè wọlé sókè, èèyàn tẹ́ni wọlé sókè TikTok. Adéyínká ẹgbọ́n sókè. Adéyínká ẹgbọ́n agbọ́n sókè. Àjọ ń ṣètò ní sàn. Ẹ̀sìmà, ṣẹ́rí ibi tí ẹ̀ ń sọ yìí kò jìnnà sọ́fíìsì mi. Ibi tá à ń sọ yìí kò sí gbóngbẹ́ o. Àìná. Lẹ́yìn ìwọ́pọ̀ gbogbo ohun tẹ́ ń sọ yẹn, bíìsì ni o. Bíìsì wà lọ́wọ́ ọ̀tún, ọ̀sà wà lọ́wọ́ òsì. Ní tó ti mú báńdíìtì débẹ̀, ẹ má jẹ́ ìpurọ́ fún yín Nàìjíríà ti tán. Ògúndé. Kọ̀ǹfàmù ni mo sọ fún yín. Ẹlẹ́kọ̀ọ́ bíìsì tẹ́ ń wò yẹn. Wọ́n máa ń àwọn olówó yẹn ó ti dá báyìí àsìkò tó báyìí. Wọ́n fẹ́ máa lọ rédì nínú gbogbo Lẹ́kì nìyẹn. Gbogbo ibi tó ń gbé nìyẹn. Èyí tó bá ti mú wọn wọ Ẹlẹ́kọ̀ọ́ bíìsì ẹ gbàgbé igbó tó wà ń bẹ̀rẹ̀ ń ṣe igbó tí báńdíìtì lè gbà. Gbogbo igbó yẹn ọ̀tún ọ̀sà wà lọ́wọ́ òsì, òkun wà lọ́wọ́ ọ̀tún. Ibi tó wà yẹn lòkun wà. Ibi tí wọ́n ti mú wọn ibẹ̀ lòkun wà. Apá kejì lọ̀sà wà. Tó ń bọ́ náà fẹ́ gbà mẹ́. Wọ́n bá já sọ́tún tó láwọn rìn sósì, òkun àtọ̀sà náà lọ kó sí. Tó bá tún fèrè tó máa bo àwọn tó wà ń bẹ̀rẹ̀ ń sìn wọ́n lè escape. Ìsìnkà kan kó tó kù. Wọ́n ti sọ̀rọ̀ ní gbogbo gbà. Ìdán ńlá náà ṣe yẹn kì í ṣe dán kékeré. Ẹ bá ń gbọ́ ìdán ńlá. Ó ti wọ́n sì pé bóyá wọ́n fẹ́ máa gbé speedboat wọlé àbí wọ́n fẹ́ máa gbé speedboat gba orí omi. Torí gbogbo ibi tó ńlá ìdán ńlá fún wọ́ọ̀dì sí ẹ̀ṣẹ̀. Nígbà àwọn pípọ̀ yìí ń bá wa fà, àwa olórí burúkú ni gbogbo àwọn olórí Yorùbá. Àkọ́ńtọ́ra wa ni. Múra sílẹ̀ rárá wọ́n ti pa wá fún ẹgbọ́n tí wọ́n tún nínú báàgì àwọn pípọ̀ yẹn ládàá. Bàbá ti sì fara lókè. Kódà àwọn tó ń lọ fi rìn. Mò ń bọ̀ màá tún ṣó àwọn ìyá wọn fún yín. Àwọn ìyá àwọn tó wá wọ pẹ́ẹ́tì Lagos State wọ́n tún kó àwọn mọ́mì wọn dání pẹ̀lú kàlà lọ́wọ́ ọ̀nà tó jẹ́ kàlà. Bàbí kan sí kọ́mọ. Wọ́n tún kó kàlà wọlé sí Lagos State pẹ̀lú àwọn àtàwọn ìyá wọn. Ẹ má máa lo Mr. Ẹjọ́ torí Ọlọ́run. Wàhálà tẹ ti ṣe lórí ọ̀rọ̀ pé kí Nàìjíríà dà. Wọ́n fẹ́ kó lórí burúkú kan wà kó wá máa lo Mr. Samson. Èpè ló yẹ ká máa gbérù ìyá wọn jẹ. Ẹja fi Mr. Samson lẹ̀ wọ́n lè change. Mr. Adéyẹkẹ́ bá gbó sókè. Àbí Mr. Ajá Fatai bá gbó sókè. Wọ́n lè padà change. Ẹ má yẹ ká bú wọn lè padà change. Mr. Fatai ìṣẹ̀ wà ń bẹ̀. Big things ni mo like yẹn. Ẹ̀rí jẹ́ Ọlọ́run fọmọ àṣọ fún yín. Ẹ bú mi. Ẹlẹ́lẹ́wọ́n nílẹ̀ oníkáìtọ́ǹgì. Mo ti di monitoring speed gbogbo ẹni tẹ́ bú mi gbà yẹn. Ojoojúmọ́ báyìí tí wọ́n ti wá bí iṣẹ́ tí bàtí nǹkan tí mo fẹ́ ṣe báyìí mo máa lọ sí péjì oníkálukú yín mo máa fi ń ṣe ẹ̀yẹ ni. Ẹ wá ń sunkún ní ìṣẹ́ má wulẹ̀ sunkún. Ẹ má sunkún. Mo sọ fún yín gbà yẹn pé Nàìjíríà ẹ má jẹ́ kí bàbá Tinubu má lọ síbẹ̀. Bàbá Tinubu náà ti mọ̀ kó tó ju wọn rí nísìn. A ti pè yín o ẹ̀gbẹ́ kọ́ lọ́ máa pẹ̀lú mi o ẹ dákun. Mr. Ajá tẹ́ bá síbẹ̀ máa drop yín o. Mo fẹ́ kí wọ́n lórí péjì mi láì sọ̀rọ̀ I'm gonna drop you. Wọ́n máa ń report péjì èèyàn ni mo mọ̀ nípa TikTok. Ẹ bá gbó sókè lórí fóònù ẹ̀ ní dààmú o. Ṣẹ́jú méjì o because fídíò pọ̀ tá fẹ́ play o tẹ́lẹ̀ láì ṣe lọ yẹn. Ṣẹ́rí ẹ ti sọ fún yín. Wọ́n pè wá nísinsìnyí. Mo ti láti Èkó, mo sọ fún yín pé Fúlàní ó ti kún gbogbo BI, ó ti kún gbogbo everywhere. Ẹ kí fún yín sáǹkù kan sí. Ṣẹ́rí Coastal Road tọ́sẹ́ǹsìn tó di ẹyin. Láti Coastal Road yẹn jẹ́ gbogbo Ẹlẹ́kọ̀ọ́ bíi tí wọ́n sọ yẹn bíṣì kan náà tó ṣì wà mo fẹ́ràn tó lùkọ́ bíṣì yẹn ni. Tó bá yá ọmọ abẹ̀ sí dáná lórí Coastal Road yẹn. Ẹ kì í sọ fún yín.
Fulani tó wà lórí coastal road tó ń sun títì tó ń sun ibìkan wà jẹ́ pé ìgbé wà ń bẹ̀ tó ti yẹn they are over 600 people or 1,000 people tẹ́ kọ́ ń sun bẹ́ẹ̀. ẹ sọ fún mi gbàtẹ́dé láti èkó ẹ sọ fún mi. ṣé wọ́n ti kọ́lé fúnra wọn títẹ̀ wọ́n ti kọ́lé fúnra wọn lórí coastal road tó ti parí. tó ti parí gọ́ọ̀mẹ̀ntì àwọn ọlọ́pàá rí wọn o pé fún àwọn ọlọ́pàá rí wọn àwọn àmì náà rí wọn o pé wọ́n rí wọn o ṣé freedom road náà kó Fulani tẹ́ kó wà bẹ́ẹ̀ náà tó bá ọmọ abẹ̀ sí káyọ̀ mọ́ lé ni ṣé ẹnì bọ́lọ́ máa gbòtẹ́ẹ̀lì yẹn fún wọn ok ẹ tó gbòtẹ́ẹ̀lì yẹn fún wọn ṣé ọ̀ forúkọ lẹ́gbàá tó gba hòtẹ́ẹ̀lì àbí ẹ jẹ́ kó gbòtẹ́ẹ̀lì yẹn ṣé orí wọn gbàtẹ́ kó máa wọlé ṣé kó lè pọ̀ ọlọ́pàá that is the problem of Yorùbá fàájì dọ̀rọ̀ lówó dé ṣé wọ́n ti wọlé sí wa láàrin gan ó wá kó fáwọn èèyàn láti defend ara wọn ní ṣé gbogbo pé Fulani láàrin o tó bá dé ní nǹkan tó lè máa fi kàn wọ́n tó ti yé ti kọ́ máa lọ wájú tó máa kú sí ó máa pè wọ́n ju pé kó máa pa àwọn èèyàn lọ tó ti yé yín bá tí mo sọ ìkọ̀ tó lè ṣẹlẹ̀ Yorùbá ni mo sọ fún yín yẹn ó ti wọ́ọ̀sì gan jẹ́ pé lẹ́ni ìwé àkóso jẹ́ bọ́ọ̀sì ẹ̀yin náà máa yẹ kó máa gbòtẹ́ẹ̀lì fún wọn. hòtẹ́ẹ̀lì ńláńlá ní sáìdì ẹlẹ́kọ̀ọ́ bìsì yẹn ní Lẹ́kì. ọmọ tàbí kan olówó tó hòtẹ́ẹ̀lì sájé gúnlẹ̀. wọ́n máa end up láti máa lo fẹ́rí láti máa fi kidnap láti máa sá lọ. ọ̀sẹ̀ yìí jáde wọ́n ti wọ́n fẹ́ tẹ́jú gbogbo bẹ́yìn. 2 weeks ago pé wọ́n máa àtàkì lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àti escape gbọ́dọ̀ kò sí gbó wọ́n máa wọ́n dẹ́pọ̀ mi wà láti escape bọ̀bọ̀ energy point ṣojú. tó máa ṣe lè try kidnap ẹ̀rọ sí wọ́n máa ní bọ́ọ̀lù láti máa kidnap ọ̀rọ̀ láti máa sá lọ. ló bá gbogbo wọn nìyẹn. ẹgbẹ́ ìwọ̀n kékeré tẹ́ wọ́n mú tẹ́ pé ohun tó gbowó lọ́wọ́ tẹ́pọ̀ bọ̀bẹ́ lọ́wọ́ wọn. ẹ tó ń pè é tó bá ti pè lẹ́ẹ̀kan stop láti pè lẹ́ẹ̀kan stop. wọ́n ẹ̀kẹ́ ṣe lè protect àwọn èèyàn tẹ́ ń gba tax lọ́wọ́ wọn you are collecting tax from people but ẹ̀ jẹ́ protect wọn. kódà ẹ ṣe mọ ká tó pé kágbé fóònù lórí fóònù ẹ̀yọ̀ kan sí ẹ tó bá ti pè lẹ́ẹ̀kan ìjọba ẹ bá wá stop ní bá ti pè lẹ́ẹ̀kan àfọlọ́wọ́n bá bẹ̀ iṣẹ́ stop a máa pè yín padà ẹ ká tó pè lẹ́yìn kó tún lè ṣe méjì. now ok ẹ bá lo 2 minutes plus video pàtàkì place ẹ bá lo 2 minutes ẹ ṣe sáà ẹ káàbọ̀ sà. ẹ kalẹ́ yes sir. ẹ kú èdè inú mi dùn mo tó ṣe kò ń gẹ́yìn lálẹ́ yìí sẹ́rí Yorùbá wuyì ẹ má jẹ́ ká fi ẹ̀kọ́ tán náà fúnra wa ọkàn jẹ́ pé ojú yín ò ní gbà ní ìgbà kan advice yín pé kẹ́ ẹ dákẹ́ lórí ọ̀rọ̀ Nàìjíríà gbọ́ ojú yín ò ní gbà nítorí pé abiyamọ gidi ni yín ẹ̀ kí sábíà gbà tẹ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn àwọn Fúlàní yẹn bóyá rédíò ò gbé o pépà ò gbé ní àárọ̀ àná ní Ìmọ̀ta wọ́n dárúkọ skul yẹn mo ti gbàgbé sìn wọ́n ní pé wọ́n ti wọbẹ̀ wọ́n dẹ̀ pa ọmọ skul méjì wọ́n dẹ̀ kó àwọn students lọ ní ìmọ̀ bóyá èyí ti gbọ́ ìmọ̀ bóyá òótọ́ ni bẹ̀rẹ̀ bí àwọn tí mo bèèrè lọ́wọ́ wọn lóòótọ́ ni ṣẹ̀bẹ̀rẹ̀ mi ìrántí orúkọ skul yẹn mọ́ ṣé bí Lagos State náà ní Ìmọ̀ta UNA náà pé skul yẹn yes UNA skul yẹn pè ṣé ẹgbẹ́ bàkámọ̀ ti pàtẹ́ àwọn tó jáde lóòótọ́ ní ṣe é fi hàn wáyé ó kì í gbà tí wọ́n jáde lóòótọ́ ìta ló kó wọn síbẹ̀ níbo náà ń lọ níbo náà ti ń bọ̀ ẹ rántí yẹn mú fídíò wò tó sọ pé kẹ́ máa kọ́ ọmọ ní ìwẹ̀ wọ́n ṣe ń wẹ̀ bọ́sà sí wà lẹ́kọ̀ọ́ náà ló kó wà ń bẹ́ẹ̀ tó bá ti ṣe tí wọ́n ti wọ́n kàn bọ́ sórí omi wọ́n dẹ̀ máa lọ ní orí ẹ̀ lọ́sẹ̀ mọ̀ wé Yorùbá wuyì ọkọ̀ yẹ pé ẹ̀ lè dákẹ́ ni because ẹ ti sọ ẹwà àtijọ́ tẹ́ ti pariwo sáàbọ̀ tí wọ́n máa délẹ̀ nù ìdílé Yorùbá ẹwà tọdún tẹ́ ti pariwo bọ̀ ṣùgbọ́n wọ́n ti gé wọn létí lọ àwọn alájọ ti àlèwálé. ẹ̀ka tún ṣubú òní. sí tí wọ́n pè wá nísinsìnyí wọ́n pèsè ọ́fíìsì àwọn PCR nísìnyí tá a sáré lọ́wọ́ lẹ́yìn D17 so wọ́n change aṣọ so àwọn náà wọ hand glove yìí àwọn náà wọ hand glove sọ́wọ́ ẹ̀ àwọn náà wọ hand glove sọ́wọ́ ẹ̀. ẹ ti rí hand glove tí wọ́n wọ̀ sọ́wọ́ ó dà pé ṣé winter wà Nàìjíríà náà jẹ́ wọ́n aṣọ tí wọ́n wọ̀ wọlé ọ̀tọ̀ ni wọ́n wá ń change ẹ̀ rí pé hand glove tó wọ̀ sọ́wọ́ hand glove skeleton náà yà sí ẹ tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ stop a máa pè yín padà ẹ wọ hand glove tí wọ́n wọ̀ sọ́wọ́ tí wọ́n fi mú irin dání ẹ ti rí ilẹ̀ Yorùbá another one big things ẹ lè like yẹn wọ́n change aṣọ tí wọ́n kó wá wọ́n wá change sí mi pẹ̀lú hand glove ẹ ká tún wò lẹ́ẹ̀kan sí. sí tí wọ́n pè wá nísinsìnyí wọ́n pèsè ọ́fíìsì àwọn PCR nísinsìnyí tá a sáré lọ́wọ́ lẹ́yìn D17 so wọ́n change aṣọ so àwọn náà wọ hand glove yìí àwọn náà wọ hand glove sọ́wọ́ ẹ̀ àwọn náà wọ hand glove sọ́wọ́ ẹ̀ ẹ ṣífìlà yín fúkẹ́ ṣífìlà yín kan lójú ẹ̀ wọ́n láwọn wá sí ọjà Mẹ́kọ làwọn wá ra nǹkan ó ṣeéṣe kó jẹ́ àwọn tó ń lọ oúnjẹ fáwọn èèyàn wọ̀nyẹn rèé o àbí kó jẹ́ nu wọn náà àmọ́ ẹ̀rí hand glove ló wà lọ́wọ́ wọn lọ yìí aṣọ tó ń change nílẹ̀ aṣọ tó ń wọ̀ tó ń change nílẹ̀. wọ́n ní ẹ bá wa sẹ́ǹdì ẹ̀ sáàpàdé wọ́n ní ẹ bá wa ṣẹ́yìn tẹ̀tẹ̀ lè turn pop tẹ̀lé like show lè máa sẹ́ǹdì ẹ̀ wọ́n ní ẹ bá wa sẹ́ǹdì ẹ̀ sí àgbáyé Ìmọ̀ta nìyẹn now kí n play ọkàn sí
ká dúró for now. wọ́n bá dé o àwa sì wà ń bẹ̀ afẹ́ wọ ẹ̀ǹdẹ̀. wọ́n máa ti wọ ẹ̀ǹdẹ̀. bọ̀bọ̀ yìí ó wà lórí TikTok yìí o wọ́n sẹ́ni TikTok page ẹ̀ sí mi this is Lagos State ó wà bẹ́ẹ̀ yẹ kí n pin ẹ̀ báyìí ó wà lórí TikTok yìí o wọ́n sẹ́ni TikTok page ẹ̀ sí mi Èkó lélẹ́yìn báràkà máa yá lu wọ́n gbé odidi bọ́ọ̀sì wọnú Èkó wọ́n tún lápò ara wọn ṣé wọ́n ẹ̀ṣẹ̀ ń bọ̀ ni ṣé kìí pọ̀ ti wà nínú Èkó tẹ́lẹ̀ wọ́n ń lọ fún operation níbì kan ni èmi ò mọ̀ mi ìnáno mo ti sọ tí mo fẹ́ sọ before today láti 2020 láti sọ èmi fún yín 2020 láti sọ 2026 fún yín ẹ appreciate wa sọ̀rọ̀ ó wà lórí TikTok yìí o ẹ lọ wo lórí TikTok mo fi kí wọ́n sẹ́ni TikTok ẹ̀ sí mi mo fi síbì kan àwọn tó máa ń flaunt owó tó máa ń show ransom lórí TikTok ni òun náà mú Lagos State yìí òun ni wọ́n mú nínú Lagos State yìí bó la fẹ́ ságbà ibo la fẹ́ ságbà ẹ wojú ẹ̀ àwọn tó ń náwó lórí TikTok ni bàbá yẹn send kí ni TikTok page ẹ̀ sí mi tí mo dẹ̀ lọ wò ó mẹ́ tí mo bá bó la fẹ́ ságbà this is Lagos State sọ̀rọ̀ jáde bàbá kọ mi. ẹ jọ ayé wà lórí TikTok tó bá fẹ́ wá sórí tó bá fẹ́ wá wò ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí mo fẹ́ kí ẹ wà lórí YouTube ẹ bá mi wo hand glove tẹ́lẹ̀ fi sọ́wọ́ pẹ̀lú hand glove tí èyí tí wọ́n ṣò ní kíní fi sọ́wọ́ èyí tí wọ́n kọ́ lọ sọ́fíìsì yẹn hand glove tó fi sọ́wọ́ àti hand glove tẹ́lẹ̀ yìí lò ẹ bá mi wo méjèèjì síra wọn ẹ tó ń pè yẹn stop àti gbìyànjú méjì àti gbìyànjú méjì sí ẹ bá mi wo hand glove yẹn síra wọn. mo fẹ́ sún mẹ́yìn ni o. ó ti rí búlẹ̀tì ni o ó ti rí búlẹ̀tì wọ́n ti kó búlẹ̀tì rẹ̀ pé kókó lè kónkó. ẹ wọ envelope yẹn mo ti pin ẹ̀ pàmò mo ti pọ̀ sí ẹ̀ ẹ wọ envelope tó wọ̀ tó fọwọ́ ń bò àti tí mo ṣó fún yín lọ́dọ̀ àwọn OPC jẹ́rìí pé the same envelope ni kò sí wàhálà ogun ti dé sọ̀rọ̀. ẹ ti wọ́bìnrin láàrin wọn ẹ ráwọ̀ obìnrin láàrin wọn kí ló ti kí ní yóò láàjù bá yẹ kó láàjù jù báyìí lọ́nà mo láàjù jù bẹ́ẹ̀ lọ́la ẹ ti rí àwọn obìnrin tó tún kọjá ní ìtú àlà big things ni o like wọ́n ti wo Èkó ẹ ti wo Èkó búlẹ̀tì rẹ o ẹ ti wo Èkó búlẹ̀tì àbẹ̀sẹ̀ lẹ́nu. wọ́n wo sneakers ẹsẹ̀ wọn àwọn ọmọ oró wọ́n ti kọrin iṣẹ́ wèkó ẹ wọ́ta àgbọn tí wọ́n bá lọ́wọ́ wọn aláì mi ò rí kọ́mẹ̀ntì lórí YouTube ṣé mo wà lórí YouTube ṣá ṣé mo ti wà lórí live ṣá ẹ gbọ́ mi ogun dé wọ́n láwọn ò gbọ́ mi ogun ti padà gbé ìbọn wọn náà gbọ́ mi lórí kọ́kọ́ lè kọ́ńkọ́ aláì Èkó ti padà kó ẹ̀ṣà tòmátòsì kókó lè kóńkó Èkó ti padà kó ẹ̀ṣà tomatoes Èkó ti kó nǹkan ẹ ti rí iṣẹ́ tó kó wọlé búlẹ̀tì ní ó ti rí ọta àbọn wọ́n tún wá kó àwọn obìnrin wọn dání àwọn obìnrin wọn lo hijab wọ́n kó àwọn obìnrin wọn dání àwọn obìnrin wọn lo hijab fún ẹ̀yin ẹlẹ́sìn ẹ jí ẹ má sùn sọ̀rọ̀ ẹ wọta àbọn. ẹ wò wọ́n. security kò máa pàtó òkè kó lè pé ń kó Èkó ti kó ṣàdánù Èkó ti kó nǹkan o wọ́n ti wo Èkó ẹ wo owó tó kówó Èkó ẹ wọ ta àbọ̀
ọmọ yìí pọ̀ ẹ wọ ọmọ kékeré ẹ wọ ọmọ kékeré ọgùn ti wè kọ́ wọ́n ti wè kọ́ ẹ wọ́wọ́ ọmọ kékeré ojú ẹ̀ mo fẹ́ ṣe má gbòdì pamọ́ wèrè èmi fẹ́ ṣe ojú ẹ̀ wọ́n ti wè kọ́ òun ra sọ full bag ẹ̀yin èèyàn mi hand glove yìí ṣé ẹ gbàgbé pé a ti ṣó fídíò kan nísìn ẹ ti hand glove uniform hand glove ni wọ́n fi ṣe wọ́n máa fi máa àwọn olórí ibú ìyá yìí lè máa lọ pa ẹwọ kékeré láàrin wọn àtòbìnrin wọ́n ti wè kó wọ́n ti wè kó wọ́n ti wè kó wọ́n ti wè kó. wọ́n ti wé kó. ẹ wo gbogbo oògùn olóró tí wọ́n gbé dání bàbá Adéyẹmí bá wa gbóhùn sókè ẹ wo gbogbo oògùn olóró tí wọ́n gbé dání àti àìsí àti kólóòsì àti gbogbo ẹ̀ wọ́n ti fa nǹkan tẹ́lẹ̀ ṣe máa ń pààyàn tí wọ́n ò ní mọ̀ pa wọ́n ń pààyàn wọ́n ti mú nǹkan yó akọ̀ pa anybody wọn ò ní rí bí ẹni pé wọ́n ti máa ń rẹ́rìn tó máa ń pààyàn ẹ bá wa gbóhùn sókè ẹ kúrẹ́ dé àsìkò yìí. Mo kí gbogbo ètò àlórí ètò ó máa kojú wa ẹ̀ṣẹ̀ ńlá ní ìṣẹ́jú wa ọ̀la tẹ́lẹ̀. ẹ pé ìbáwí ìdákẹ́lẹ́ lò wọ́n. ó ti tó yà kálọ̀ lò yẹn Yorùbá wù yàbí kí ló pọ̀ pípa rẹ̀. ẹ bá wa gbọ́dọ̀ lókè sà. ẹ máa rò kojú wa ti là ń sí nígbà pé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ tí wọ́n sọ tẹ́lẹ̀ yẹn òwe àtijọ́ ni. Níbi tá a wà ń sìn yín ó ti súnmọ́ inú yàrá wa kò ń ṣe ojúde mọ́ inú yàrá ló wà báyìí inú yàrá wa ló ti súnmọ́ wa báyìí ó kàn dé bọ́ sórí bẹ́ẹ̀dì wa ni kó lé wa dànù. oyè yìí mo ń bá sìn wọ́n ní ó ti wọ bíṣe kùrámọ̀ ni mo fẹ́ dárúkọ ní ẹ̀ńtà láti sọ lẹ́ẹ̀kan. kùrámọ̀ bíṣe náà wà níbí no lẹ́kì bàbá mi ọ̀tẹ́ bá mi kọ́ àwọn náà gẹ̀ ìṣẹ́ bá sọ̀rọ̀ yìí là ń gbọ́ yìí sà. Elekobish God bless you. Tọ́mọ́ ti ń lé wọn kó ṣàmà lé wọn wọnú òkun lọ. Tọ́mọ́ ti ń lé àwọn olówó yẹn gbogbo àwọn tí wọ́n ń jẹ́ Nàìjíríà tó jẹ́ pé wọ́n fẹ́ kí Nàìjíríà dá wọ́n fẹ́ kí ó pín wọ́n fẹ́ kọ́ ọmọ Yorùbá gómìnà abájá ti ń lé wọn ẹ má gbọ́dọ̀ bò mí o ọ̀pá kan ni màálù ni Fúlàní fi ń dá màá ṣàmà fọ̀pá kan dà wọ́n wọnú òkun. Àwọn bàbá wa mà níwọ̀n. Ìbàdàn ti ń sọ fún àwọn bàbá wa láti bàrà ń kọ́ àwọn ṣẹ́rí àwọn òyìnbó ntí àwọn tó fi dàbẹ́ ní pé bóyá a máa sọ pé àwọn òyìnbó ní respect yẹn tí àgbàlagbà wọn bá ṣe ní sèé tó bá sọ tó bá gbọ́ wọn là ní igi lẹ́yìn ọ̀run àwọn mọ̀ pé nǹkan tó ń kọ́ lọ́n sọ òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ. láti sọ àtúnyẹ dájú ṣe jẹ́ pé a máa sọ pé òyìnbó ní respect òyìnbó ní kinní kan wọ́n ní respect ṣùgbọ́n tó bá dójú ẹ̀ àwọn bọ́ìsì wọn á jẹ́ kọ́ mọ̀. Àyìnkẹ́ thank you for the gift ẹ ṣé mo dúpẹ́ à ń gbọ́ nípa. ẹ ó ti wá ṣẹlẹ̀ ń sìn yín. Ẹlẹ́kọ̀ọ́ àdàrùn. ìkànnì mò ń wò lórí kinní ń sìn yín mo fẹ́ post ìbátan gan wọ́n lọ bí 30,000 wọ́n lọ bí 20 tí wọ́n kó gbogbo ẹ̀ dání ọmọ Yorùbá ṣe níbi tó wá dé ìsìn tó tá bá ní ká sọ́ọ̀sì wá ní kinní àfa ẹgbẹ́ Kùránì o kírísítẹ́nì ẹgbẹ́ Bíbélì o ẹ̀yẹ alábàláyé bá kógun bọ́ta o ká fọwọ́sowọ́pọ̀ ó ti dójú ẹ̀ báyìí. ti dójú ẹ̀ sẹ́yìn. ẹnìkan ló lè ṣe ẹnìkan náà lè ṣe ẹ jẹ́ àmúkúrò. àwọn àáfàá sọ pé àwọn ò fẹ́ olóògùn kó gba àwọn kalẹ̀ tó bá ti dádùgbò àwọn àáfàá. wọ́n lè fẹ́ ṣe báwọn náà ló ń pa wá. tó bá ti dádùgbò àwọn àáfàá ẹ̀yin olóògùn tó bá wà ń bẹ́ẹ̀ má jáde. ṣe báwọn àáfàá tó ló ń pa wá òun ṣe bọ́ àáfàá àfọwọ́ bu ẹnu sọ torí àwọn kinní burúkú tá à ń sọ yìí ṣe lórúkọ Jésù ló ń pè àbí lórúkọ Ògún ṣe bẹ́ẹ̀ láwọn àtúbà òní wọ́n ń pè àbí àwọn àáfàá náà ló ń pa wá àáfàá tó bá fẹ́ bínú kó bínú àáfàá tó bá fẹ́ fún sọlẹ̀ kó fún sọlẹ̀ òdodo là ń sọ ìgbà tá a ti ń sọ tẹ́ ẹ ń ṣe ìwàásù wèrè ẹ rán wá sí àbí kẹ́gbà ṣe ń pè é lèmọ́mù ní apá àáfàá ní apá. Ànábì ní apá. ẹ jáde báyìí sí ẹ mọ̀ pé àwọn kìnìún burúkú tó dé yìí sí wọn ní mọ̀ yín ní mùsùlùmí ní mọ̀ yín láàfà. àwọn apá wọn bíi ṣíkìn. àti kírísítẹ́nì àti mùsùlùmí àjàmàláwo ó dojú ẹ̀ báyìí gbogbo a máa jáde. ti dojú ẹ̀ sẹ́yìn. ìwọ tábàdẹ̀ ń sọ̀rọ̀ tó bá ń sọ pé ṣebí lóyìnbó lẹ́wọ̀ ẹ máa bọ̀ kó tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n á là ń dì wá mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀
kó tó wà lọ kó tó kọ̀ọ̀kan tó wà lóyìnbó wàá ti jẹ sọ́nà báyìí. wàá ti jẹ mọ́rò. tó tó máa ń sọ ẹ̀yin tẹ́ bá sọ fún Yorùbá wí pé mo náà máa bọ̀ nílé wọn náà máa bọ̀ nílé. wọn àwọn tó bá ti ẹ ń sọ yẹn wọn ò sọ mọ́ àwọn wọn bí àwọn ní credit. ó dà kó ti súnmọ́ wọn. ó dà kó ń sìn lórí TikTok kì í sì tọ́ ní pariwo pé àwọn òdìbò máa ń ṣe ní pẹ̀lú tó ti ń pè Donald Trump. wọ́n parọ́ ni a máa dìbò ẹ̀ ní dìbò kẹ̀ a máa dìbò. ṣé Donald Trump dá ń pè yẹn ṣé kò ní wá kó ìsọsísì yín mọ́ kò ní wá kó àti epo yín mọ́. a máa dìbò ẹ̀ ní dìbò kẹ̀ a máa dìbò. ìgbà táwọn pariwo à ń sọ dàbẹ́ ni pé bóyá àwọn aláìní òyìnbó yìí gan ọ̀nà ń dá wà láàlẹ̀ àwọn ọ̀nà ń ṣe kíní kan ọ̀nà ń ṣẹlẹ̀ yìí sì ṣé àdá wà láàlẹ̀ báyìí sì. mo fẹ́ bá gbé kọ́ọ̀lù ẹnìkan a ti pè ní nọ́mbà yín ríngẹ̀ tí gbé ní bá ti ń pè náà kí n bá gbé kọ́ọ̀lù gbèsè kó ti pọ̀ lórí fóònù o ẹ bá gbọ́n sókè sà. báwí. yes sir. ọmọdé mi lọ tó bá náà. bàbá mi yẹn ní dáhùn. Ọlọ́run á máa tọ́ wa èmi máa ti sọ tẹ́lẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀ máa tó gbà mí gbọ́ mo ní. ẹni ìṣẹ́lẹ̀ kẹ́ iná nǹkan káyí. láti yá 2021 àbí 2000 nínú òkúrò gbọ́ láti inú òkúrò tẹ́ ẹ ti ń kígbe ẹ̀mí sọ pé wòlíì ní yín bọ̀tẹ́ yín ò mọ́ra yín ní wòlíì èmi tẹ̀sí wá gbà ní wòlíì báyìí wòlíì Ọlọ́run ní ọ̀nà tí oníkálukú fi ń gbà jíṣẹ́ tiẹ̀ ṣe mọ̀ pé àwọn olórin àwọn onífújì náà wòlíì lọ yẹn náà bọ̀t ọ̀nà tó yẹn fi ń gbà jíṣẹ́ tí wọ́n ní iṣẹ́ orin kíkọ ẹni tó bá jẹ́ tiẹ̀ inú ẹ̀ ló máa mú tiẹ̀ ń bẹ̀ ó ti wá délẹ̀ báyìí ó ti dé gbogbo ti bá mú báyìí ẹ̀rọ àwọn àáfà tó yìn dágbádá kiri títì yẹn lọ́wọ́ máa ń sọ pé àwọn ṣe wá sí òfò wá sí ìrànù yẹn agbádá wọn ló máa fi yí orí wọn òun náà máa fi so wọ́pọ̀ tó máa fi mú wọn lọ síbi tó máa ti yanjú wọn ẹ máa wòran ṣèbọn nìkan jáde ń sìn wọn jáde wọn máa kí láìla ìlàlà wọn dẹ̀ máa kí àlà wà gbà náà lọ́wọ́ kí wọ́n tó tọ̀ bẹ̀ sí wọn lọ́rùn kò sí wàhálà kò sí wàhálà ẹ jẹ́ ká máa bá lọ torí wọn mọ̀ pé mi ò ní táìmù ẹ máa tó kọ́ọ̀tù mi ó dàbọ̀. àwọn àgbókìrè o níbi tí wọ́n ti ń ṣe mítìn ní Lagos State lálábàràgbò ẹ jẹ́ àwọn tẹ́ wo ìmọ̀ tó mélòó alábàràgbò ni àwọn tẹ́ ń wò yìí wọ́n máa tó mélòó ní Lagos State ṣé gbogbo ìbá tó gbé alábàràgbò gan ṣọ́ tó àwọn eléyìí you can see on TikTok yàwó ẹ má bọ̀ lórí YouTube Yorùbáwùyí TikTok yẹn máa ń ní ìṣù pẹ̀lú ẹ̀ ọkẹ́ ti sáré gba ní pé fóònù kan àwọn ní ẹ kì í play ẹ̀ fún yín gbogbo àwọn tó ń gbé alábàràgbò gan ṣọ́ tó eléyìí ẹ má bọ̀ lórí YouTube Yorùbáwùyí kẹ́ wá wò ó ẹ bá wa láìkè ètò yìí àwọn tó wọ́n ń gbé alábàràgbò gangan tó jẹ́ Yorùbá ṣe pọ̀ tó báyìí wọ́n ń gbọ́ bọ́lá ká máa ya lù wọ́n máa ya. ẹni ìṣẹ́lẹ̀ kẹ́ iná nǹkan káyí. láì kàmpẹ́ẹ̀nì fún Tinubu ogun ti padà dé bá wa ní kọ́nà láti pọ́fẹ́ kàmpẹ́ẹ̀nì fún Tinubu iná bí ṣe mítìnì lálábàràgbò no be play àwọn ilé Yorùbá wa ṣeré ìbára gbọ́n sókè ẹkúndé lásìkò yìí sà ẹ kì í ṣàlejò lórí sóyún ó yẹ ká ti pè yín látẹ̀kọ́ ẹ ní sùúrù sà tẹ́ bá ti pè lẹ́ẹ̀kan ẹ máa stop ẹ máa pè yín padà dìmọ́ tẹ́ ń pè dìmọ́ tí nọ́mbà yín lọ sẹ́yìn tẹ́ bá wa lóòkè tẹ́ fi ń gbọ́ wa nísàlẹ̀ tẹ́ bá wa sọ̀rọ̀ sà. àti rí gbogbo nǹkan tẹ́ ń sọ everybody ti rí gbogbo tẹ́ ń sọ sí ṣùgbọ́n gbogbo àwọn leaders wa lẹ́kọ̀ọ́ àwọn ibẹ̀ ní gbogbo wọn lọ jókòó sí vi jókòó sí Ìkòyí jókòó sí gbogbo àwọn sensitive area yẹn now a lè ti rí pé àwọn òpin wọn ti infiltrate wá sí bóyá ó sì ń o àwọn olórí wa wọn á lè dìde kọ́tẹ̀ sọmọ courage kọ́ lè sọ̀rọ̀ síta kọ́ sọ̀rọ̀ sókè ṣé kẹ́tẹ̀ ọ̀rọ̀ mi sì. ni pé gbogbo bí nǹkan ṣe ń lọ yìí sìn ó ti dojú ẹ̀ sí gbogbo kí wọ́n fi kúnṣẹ́ ìbẹ̀rẹ̀ nǹkan tó mú àwọn tó fi hàn yín lórí kí ni ìsìn kẹ́kẹ́ tó mú wọn àìmọye ló máa ti wọlé tó rí o ìyẹn kan wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí láti bí ìgbà ayé kófì lọ́ọ́ ti bẹ̀rẹ̀ tó ti lo kíní mọ́tò tẹ́lá Dangote fi kó gbó àwọn Fúlàní ẹ̀wọ̀lé gbà ká pariwo ti gọ́ọ̀mẹ̀ntì sí pé wọn kò sí gọ́ọ̀mẹ̀ntì wọn mọ̀ kọ́ tó ṣẹlẹ̀ everybody is going about their business they go to party and do this and this that they forget wọ́n mọ̀ pé wàhálà yìí ń bọ̀ gbogbo tá a rí ìsìn ó ṣe bẹ̀rẹ̀ sí kọ́ọ̀pù sí ẹ̀bùn dáńgọ̀ pé àwọn èèyàn wa náà wọ́n ti ń fura wọ́n ti wà grand fún wọn kí ni
kí ni àbájáde tó máa ṣe sórí àwọn tó ń mú yìí sìn yẹn láàmú ẹ gbọ́ pé ọmọ yẹn wọ́n ti pẹ̀lẹ́ wọ́n ti pè níbi kan wọ́n ti ní kan fi wọ́n lẹ̀ and that will be the end. so gbogbo wa ń sìn kì í ṣe gbogbo ní láti everybody mọ̀ pé ogun ti dé ẹni bá ń fẹ́ àfẹ́dúbà kan jókòó tó ń ṣe dáadáa tó lò mọ́kọ́ tó ṣẹlẹ̀ gbogbo wa láti mọ̀ pé. end of the day. nísìnyí gbogbo neutral training gbogbo ìgbà tí èèyàn kan máa rìn tẹ́ máa lọ dáhùn tẹ́ máa dáhùn kan tán nílé tán lẹ́kọ̀ọ́ tó ń kọ́ra ọjọ́ síbi kan tẹ́ gbọ́ tí police ò lè arrest wọn tí àwọn security ò lè sọ̀rọ̀ ẹ kò nílé nobody can identify where they live nobody know their family nobody know whether they have job or what thing wọ́n kàn máa wá bí kan so gbogbo wa ti kúrẹ́ àti máa ti mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì gan àwọn tó ń sọ pé wọ́n ṣe olórí wa wọ́n dọ̀ ready for everybody because ìlú tó lajú you must have a identified place ó kọ́ ẹ máa káàkiri lábẹ́ bíríjì kó máa hide abẹ́ tẹ́ǹtì kọ́ lọ́kọ́ pé bẹ́ẹ̀ lẹ́gbẹ́ don't identify anybody and you see ìgbà bí àgbàdo bá bẹ̀rẹ̀ sí ká àwọn olówó amọ́lẹ̀ ní vi àìmọ́ gbogbo lẹ́kì eré àmọ́ gbogbo àwọn eré àì bí àwọn orí wa pé everybody has set wọ́n lè mọ̀ pé wà láti dé torí àwọn boys yẹn wọ́n ní spare anybody that's the fact wọ́n ní spare anybody wọ́n máa pa anybody at random ẹ wo boy tẹ́lẹ̀ kan sí pé amadude tiktok èyí náà ti rí ojú ẹ̀ rí ní tiktok. ó wà lórí tiktok tó máa ń flaunt ransom àṣẹ́kọ̀ọ́ ló wà àṣẹ́kọ̀ọ́ wọ́n máa gbé ẹbọdì wọ́n máa pa anybody ìkọ́ bọ́ọ̀sì yẹn lójú àná ẹ̀ tó wo bó ti mú obìnrin dání wọ́n mú obìnrin dání ẹ́ wọ́n jẹjẹrẹ wọ́n ṣiṣẹ́ tó wọ́n lọ relax pẹ̀lú obìnrin wọ́n máa enjoy ara wọn. so àwọn Yorùbá di àti politician ló tẹ politician ló tẹ ọ̀hún ló tẹ máa wọ́ọ̀sì jù àwọn politician ló wọ́n á tẹ́ gbogbo ìbòdì wọn á tẹ́ ní ìta lẹ́gbẹ̀ẹ́ yìí sí everybody máa ojú everybody máa bó pẹ̀lú àwọn politician yìí politician tó ọ̀rẹ́dì láti ṣe ní ṣe fún everybody wọ́n ti rí pàtì ẹ̀sìn. Ọlọ́run bá ṣe ẹkú iṣẹ́ náà Ọlọ́run máa fún iṣẹ́ àwọn ọ̀tá àti fọ́nká olùgbò kọ́tẹ́ sí Ọlọ́run àmàlẹ́ òfin àti kẹ̀kẹ́ bàbá wa ní àwọn tó bá mú kí ló máa ṣe fún wọn lélẹ̀. adé o àwa sì wà ń bẹ àfẹ́ wọ ẹ̀ǹdẹ̀ at the end of the day ọ̀dà kan ní kọ́ máa lọ o àmọ́ ibi tán ní kọ́ máa lọ báyìí o àwọn kan wà ń sálẹ̀ wọn ṣe tọ́rọ̀ ṣàṣàṣìn pẹ̀lú wọn ṣe tọ́rọ̀ ṣàṣìn gbogbo ẹrù tí wọ́n dì yìí òkè lásán ni wọ́n rí wọn àmọ́kọ́ tó wà ń sálẹ̀ náà àwọn tírọ́ọ̀kì yìí o gbogbo abẹ́ ọkọ̀ yìí àmọ́kọ́ tí wọ́n dì sí ibẹ̀ o ẹ wò nǹkan báyìí wọ́n ti fi wọn kalẹ̀ wọ́n ti fẹ́ máa lọ o wọ́n ti fi wọn kalẹ̀ wọ́n ti fẹ́ jẹ́ kọ́ máa lọ o A division la 7 o'clock family house ni mo wà tí mo ti rí tí mọ́tò yẹn ti kọjá tí kọ́ńgò ẹ̀ ti tẹ̀lé wọn dé A division after A division ibo náà ń lọ báyìí ṣe adúrú àwọn èèyàn yìí ibo ni wọ́n ń lọ báyìí nísìn àwọn èèyàn wà ń sálẹ̀ wọn tọ́wọ́ kàtù wọn Ògbómọ̀ṣọ́ ló ti ṣẹlẹ̀ recently yìí o òun lélẹ̀ wọ́n tún fi ṣẹlẹ̀ ńlọrin báyìí wọ́n náà ti ń wọ̀ lọ wọ́n ti release wọn àmọ́ bí tí wọ́n ti release wọn o ẹ bá wa gbóhùn sókè gbó kí lórúkọ yín bí òpèlà mọ́sẹ̀ bá wa gbóhùn sókè tó bá ti wọlé tó bá ti fọwọ́ tap tí TikTok bá ti já yín ẹ má tẹ́lẹ̀ request kọ́sùn ní tún yín gbé wọlé ẹ̀ka dẹ́sà tó bá ti wà lórí má bá wa fọwọ́ tap bàbá mi ẹ̀ ní dààmú ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. First of all, mo gbádùn owó ẹ̀sìn ṣe ń ṣàkitiyan inú mi dẹ̀ dùn àwọn èèyàn mi kan lọ́ fi fún mi wọ́n fi hàn mí wọ́n rò pé àṣírí mi kọ́kọ́ mo ti ń pariwo láti 2011 in fact ẹ̀sọ́ tó tán 2007 ni mo ti kọ́kọ́ notice pé wọ́n ìyàwó Èkó pẹ̀lú tírélà 2007 ni mo ti kọ́kọ́ ṣàkíyèsí pé wọ́n ìyàwó Èkó nígbà tí mo ṣàkíyèsí báàkì email mọ́lẹ̀ fàfẹ́ láti ẹ̀ wọlé ni ó post email ẹ̀ ó post phone number onífọwọ́ send òun text àmà send òun email òun wá accessible òun ọ̀dà yóò dáhùn ó tẹ̀ send email sí Fáfẹ́lá email yẹn mo ṣàlàyé fún pé mo rí káwọn arábí ń wọlé mo dẹ̀ rí pé tọ́pọ̀ wọlé táì wọlé báyìí kò ní tójọ́ mẹ́ta wọ́n ti gbé ọ̀kadà wọlé wọ́n ti bẹ̀rẹ̀ sí ń gun ọ̀kadà 2007 mo wá sọ fún mo ní security risk nílé yìí o wọ́n ti bẹ̀rẹ̀ gbogbo rògbòdìyàn Boko Haram nígbà yẹn Boko Haram didn't start until 2010 tẹ̀lé rántí dáadáa. à ń gbọ́ yín sà mo wo fídíò kan sẹ́ǹtì sí mi. mo wá sẹ́ǹtì mẹ́sẹ̀jì sí Fáṣọlá pé láti regulate àwọn arábí o kò ní fi wọ́n lẹ̀ kó ní kálukú kò máa bọ́ sórí ọ̀kadà kó máa gun ọ̀kadà kiri kó máa mọ gbogbo kọ̀rọ̀ gbogbo àtẹ̀wọ̀ gbogbo àdúgbò láàrin ìlú kó máa mọjú aráàlú lọ mo ní kò séfò ṣe ló dàbí pé mo wọṣẹ́ mo wá ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún Fáṣọlá bó ṣe máa ṣe tí òfin ní dàbí ẹni pé aṣíjú lé àwọn àgbègbè ọjà pé public transport operators lẹ́kọ̀ọ́ ìjọba Èkó láti ṣe regulation fún wọn kó fi kíní tá à ń pè ní hackney carriage license tí àwọn local government máa ń issue fún commercial vehicle fáwọn ní taxi fáwọn ní bus mo ní kó lo system yẹn kó fi regulate wọn mo ṣàlàyé fún bó ṣe máa get GPS chips tàbí sórí card tàbí special number tàbí printer fún each operator àti conductor mo ní ká ṣe driving test fún wọn ibi tá a ti ṣe driving test láti dá àwọn láti yọ àwọn tó kí lọ́yà kúrò a máa ṣe literacy test fún wọn a máa ṣe numeracy test fún wọn a máa ṣe medical test fún wọn a máa ṣe drug test fún wọn a máa ṣe eye test fún wọn mo ní ìjọba Èkó nìkan lórí pull it off èmi náà mo suggest fún Fáṣọlá náà lọ́wọ́ pé kó ṣe driver competency test kó ṣe fún anybody tó bá fẹ́ ṣe commercial vehicle
tó bá fẹ́ operate commercial vehicle Leko àtọlọ́kadà àtòníkẹ̀kẹ́ àtẹni tó ń wa bus àtẹni tó ń ṣe conductor torí kó máa ń pọ̀ steering mọ́ àwọn lọ́wọ́ tó bá ti rẹ driver conductor máa ń tẹ́kọ̀ọ́ nígbà mi. Ẹ bá wa round the plan in 2 minutes, sir. So I'm on the vessel. Okay. Story short. Take your fitness seriously. Take your fitness seriously. Fún gbogbo Nigerians. Ó ti wá kàn báyìí. Òun ló dé lẹ́yìn. Ẹ má preach violence lórí show mi ẹ dákun. Mo tó bá wọ̀ ní kọ́ fi wọ́n ṣe. Èmi ò sọ ìbò ọmọ sọ Yorùbá. Ó dà. Ọmọ sọ Yorùbá. Ẹ̀sìn wọn dé ọ̀run àìmábọ̀. Ẹ má pe ọlọ́pàá. Ẹ má pe anybody. Tẹ́ bá ti mú wọn báyìí. Kẹ̀sìn wọn dọ̀rọ̀. Káwó lọ ni. Right away ni ẹ má waste time. Káwó lọ straight away ni ẹ má waste time torí ṣe ní nǹkan tẹ́ fi wọ́n sìn. Pé tọ́ mú wọn, wọ́n máa tún dá wọn lẹ́nu. Wọ́n ṣe é fún wọn kó òdù nígbà tó. Láti bá ṣe rán wọn lọ sọ́nà àìmábọ̀ nígbà tó yẹn tó stop. Àfi bàtà organize ara wa ní kóòtù. Tàbí ṣe rán wọn lọ sọ́nà àìmábọ̀ nígbà tó stop. Nítorí the commissioner of police ayé ìgbà yẹn. Edgar lórúkọ ìmọ̀ yín ní Edgar ìṣojú ẹ̀ ló ṣe kọ́kọ́ pa èyí tó máa kọ́kọ́ pa lákọ̀ọ́kọ́ tó máa kọ́kọ́ ṣàkọ́kọ́ pa nínú àwọn àgbàdo yẹn ìṣojú ẹ̀ ló ṣe dáná sún. Òun òun dé ó fẹ́ mú wọn lọ sáré sí Ìkẹjà pé police headquarter ẹ̀ fẹ́ lọ máa ṣe kíní of course the following day wọn máa tún dá wọn lẹ́nu àwọn ọmọ òkúdú báyìí pé láíláí kò lọ bìkan àwọn ọlọ́pàá yìnbọn sókè wọ́n lù wọ́n fẹ́ pa wọn èyí tó wọn bá nù ẹ̀ wọ́n sún mọ́tò wọn ọ̀dẹ̀ dànù wọ́n sún mọ́tò yẹn ṣojú ẹ̀ àtijọ́ yẹn ní ìbàdàn yẹn ti stop n kóòtù. Ẹni sùsàn. Ẹ ṣe gbọ́. Ẹ bá agbókòtò lórí fóònù. Ẹ bá agbókòtò lórí fóònù. Ó bá ọ lọ máa dúró lọ sí wọlé. Ẹ ní dààmú. À ń gbọ́ ìsà. Jọ̀wọ́ pẹ̀lú sà. Ẹ sà. Ṣé ẹ̀jẹ̀ àmọ́ nǹkan tó dé nínú nǹkan tó ṣe? Ṣé àwọn pípìn rí sí wọ́n máa padà sí fúnlẹ̀ náà? Àbí ṣùgbọ́n ìbáwọn àwọn náà ní Nàìjíríà. But ó kì í gbà tó máa wọ̀nyẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ ti ní ọ̀tá àbọ̀ ẹ ti gbẹ̀ lọ́wọ́ wọn. Àwọn boys yẹn gan at least wọn wà á mọ̀ nǹkan tó tẹ̀lé sí wọn bẹ̀ yẹn. Àwọn yẹn pọ̀ bẹ̀ yẹn. Kò sí ọlọ́pàá tó fẹ́ mú wọn bẹ̀ yẹn. Á lè dáná sí wọn dábẹ́ tó wọn lára wọn sílẹ̀ mọ́ wọn bẹ̀. Everybody á fún dàgbé. Ó dàbí pé láàrin ibi tí wọ́n ti mú wọn yẹn àwọn kan ti sọ pé fún wọn lè má fọkàn wọn. Wọ́n máa fún àwọn kan ní tókì lára àwọn tó jẹ́ àwọn olórí àwọn kíní tó wà ń bẹ̀. Wọ́n ti fún wọn yẹn kọ́ bí 20,000 sí. Wọ́n máa sì kí wọn wà fún wọn lẹ̀. So á dẹ̀ padà wá lórí. Wọ́n wá gbé wọn bẹ̀rẹ̀ 20 million. Àti ẹ̀gbọ́n àwọn tó múlò tẹ̀ àwọn nǹkan tó múlò tẹ̀ yẹn kò yí sí. Àwọn ilé ẹ̀gbọ́n àwọn ilé náà kan ó ní nǹkan tó lè ṣe fún wọn tí ò ní wà ní public. Wọ́n pàpọ̀ sílẹ̀ bẹ́ẹ̀ àwa àti wọ gàrí Èkó yẹn ìpẹ̀kọ́ àti wọ gàrí gidi. Èkó ti kó tọ́wọ́. Náà before wọ́n sọ pé kàn lè dé. Wọ́n bá dé o àwa sì wà ń bẹ àfẹ́ wọ ẹ̀ǹdẹ̀ at the end of the day ọ̀dà fún ní kọ́ máa lọ o. Àmọ́ ibi tán ní. Ọmọ ìyá wọn pa ọmọ ìlú ìwò anyway ṣá àlùmọ̀jọ pati lọ pati pẹ̀lú ìyàwó oníyàwó. Pẹ̀lú gbogbo tó ti ṣẹlẹ̀ ní anybody wọn ò lè wọ́wọ́ fún ara ọbẹ̀ ọ̀nà máa ra àdá ọmọ máa ra ọbẹ̀ tó máa gbé sápò nìyí anybody ò lè ra bọ́ tó máa wà ní ilé ẹ̀ àfi pati ká máa gbọ́ àtúbà ìdí gbogbo àwọn olórin náà wọn ò lè kó àwọn boys yẹn àwọn tàbátì gbogbo everybody wọn ò lè kó àwọn boys yẹn. Àní problem gbogbo wa ní wípé ìgbà tó bá kan oníkálukú lóníkálukú máa ń sọ̀rọ̀. Àná ilé ṣe nílé kò wọ́n ṣe ní. Gbogbo wọn ní ìsìn wọn kàn polówó tí mo gba olórin àwọn àtúbà ìdí wọn ò lè kó àwọn boys wọn mọ̀ bó ti máa ṣe wọ́n máa bá wọn ṣe meeting bọ̀ wọ́n lówó lọ kó sí bank ojú ògbẹ́ ìbọ̀dì máa tó jà náà ìbọn máa wá tẹ́ ìbọ̀dì mọ́lé wọ́n tó bá lò lóògùn kan tó yẹ bí sọ́ọ̀dì bá ti rògbẹ́ tó pé pé pẹ́sẹ́ ògùn ẹ̀ àtògùn tó ní kò tó ní kò tó ní. ìgbọ́ ẹ̀sìn tó bá wọlé. Ẹ wo ẹ má jẹ́ kí n dè. Ilé òkè rí sí gbogbo. Ẹ wo ọkẹ ìkẹjì ọmọ gbèrò. Ọkẹ ìbátẹ yàyàwó. Ilé òkè rí sí gbogbo. Ẹ wo ọkẹ ìkẹjì ọmọ gbèrò. Ọkẹ ìbátẹ yàyàwó mi tó pè mí. Àdìgbò ló kíkéré. Tolo. Ẹ dàrọ́ náà yẹ bàbá yìí. Àdánù ilẹ̀ Yorùbá àwọn aláwa ń sá káàkiri ọmọ ìwà ló ń sá káàkiri sọ́kúnlẹ̀ bá wa gbọ́n sókè. Kò yí sí ọ̀nà. Àwa Yorùbá ní a lot of things àti ṣe. First thing first, all people ti ń wọ ilẹ̀ Yorùbá. Wọ́n ti ń wọlé. Ṣé wọ́n ti ń wọlé nìkan? Wọ́n ti ń wọlé Yorùbá. COVID. They came into Lagos in masses. Gbogbo àtàwọn ṣe lọ́dà àtọ́ní kọ́mọ̀ yẹn máa lọ. Tírélà náà fi kó ọwọ́ ní Èkó. Ìbàdàn dẹ́kọ̀ wọ́n wọlé pẹ̀lú mẹ́ṣíìnì àwọn ẹni tó ń ṣọ̀kadà tó ń ṣe gbogbo ẹ̀ kiri yẹn. Tọ́ bá dẹ̀ bẹ̀rẹ̀ jà kò sí kí wọ́n má ti bẹ̀rẹ̀ jà láì. Àwọn ọlọ́pàá náà lè dá sí. Ó dé lẹ́kọ̀ọ́ wọ́n pa ọlọ́pàá DPO. Ọkọ̀ta Leko wọ́n pa. Commissioner of police ò ṣe anything sí. Wọ́n já ìjà ẹgbẹ́ ẹ̀ńsẹ̀lẹ̀ express báyìí. Àwọn ọlọ́pàá dẹ̀ ti bẹ̀ wọ́n ti pa DPO yẹn. Kò sí nǹkan tí commissioner of police ṣe sí. Next to me, normally, I saw Awon kílù ìtẹ̀ pín ká
mọ àwọn àtàjẹ Yorùbá àwọn tí ó bá ti ṣe Yorùbá ká kọ́ ni wọ́n padà síbi tó ti wá a lè mọ̀ pé yẹ̀sùn ìwọ tó bá ti ṣe elédè wa tó bá ti níbi tó ti lẹ́dìtì because everybody ló wà nílẹ̀ Yorùbá rẹ̀ I need one country one Nigeria is not working at the moment once you know you are not part of us kí ni business ẹ̀ ṣe wá rajà ní ṣe wá ṣe kí ni how many days ló máa lò ọkùnrin wọn kọ́ tí ẹ kàn ṣe nìyẹn bọ̀ tábà ní agbẹ́jọ́ kọ́ àbítẹ́ àlékọ́ àbítẹ́ pẹ̀lú àwọn pípọ̀ wọn. Fọlá Yorùbá àbíkítà ọmọ kan náà jó ẹlẹ́yà lójúde ọba níwàá láti ń jẹ bóde wọ́n mú sẹ́ríkì náà sá wọn bẹ̀ pẹ̀lú ọmọ ẹ̀ jẹ́ ọ̀kan náà tó jẹ́ pé ó máa ṣe kìnnà ìgbà tó máa bẹ̀rẹ̀ ó náà tí gbọ́mọ̀ ti stop ní. ọlápá lè jò ní lórí péjì abẹ́ sọ fún yín pé ẹ lọ fọ́lọ̀ wa lórí YouTube Yorùbáwùyí àti gbé wa bàbá yẹn Fúlàní ó ní ọmọ 30 lòun ti bí tilẹ̀ Yorùbá àwọn ọmọ ẹ̀dẹ́ ń ṣe kidnapper aláìwé máa padà pẹ́ni tó ń wò níjẹ̀bú òde ó dẹ̀ ti joyè. ní gbogbo state wọ́n ti jáde kẹ́míkọ́ ti máa jáde wọ́n ti máa pariwo pé ẹ̀rọ tó ṣẹlẹ̀ kí gbogbo wọn tẹ̀ kúrò ní ilẹ̀ Yorùbá. ẹ ṣe ní bàbá wa ká tún gbé kọ́ọ̀lù ìfọ̀dọ̀ bá gbọ́dọ̀ kéde lórí fóònù. à ń gbọ́ lórí fóònù yẹn ká o. ẹ kú iṣẹ́ ìlú o. a jọ ń ṣiṣẹ́ ni o. ọ̀rọ̀ á ràn yín lọ́wọ́. àṣẹ Èdùmàrè. ilẹ̀ Yorùbá gbè wá o. àṣẹ. ṣé ẹ rí ọ̀rọ̀ tó ń lọ ẹ rí láti bí ọjọ́ bíi mẹ́ta mi ò tẹ̀ lágbára mi ò ní gbogbo ọ̀rọ̀ àwọn tó ń gbé ní Ọ̀ṣun ní Ògbómọ̀ṣọ́ àti bí gbogbo ẹ ṣe ń lọ ó sún mi Ọlọ́run bá gbọ́ mi ò tẹ̀ fẹ́ máa wo anything mọ́ because ó yẹ àwọn kan wà tó ṣe ń wọ ẹ̀rí pé bá rí nígbà mìíràn ìgbẹ́ ẹ̀rí lórí online àti gbogbo kí ni omi òun wò bí ó sì mi ò lẹ́mìí àti máa wò kán máa gbẹ̀yàn kán máa pààyàn ṣé ẹ rí nǹkan kan ni mo kàn fẹ́ sọ advice mo fẹ́ fún yín mi ò mọ̀ because any voice bóyá kí n dẹ̀ pè yín lẹ́yìn ètò kí n sọ fún yín ni o because àwọn náà kúkú ń wò ṣé bá àwọn Fúlàní kan náà wà mẹ́rin sí bí wọ́n gbọ́ Yorùbá wọ́n gbọ́ nǹkan tá à ń sọ but kíní kan question kan ni mo fẹ́ béèrè mi ò dẹ̀ mọ̀ bóyá ọ̀rẹ́ ni tó máa lè bá mi dáhùn question mi ò mọ̀ o ẹ jọ̀ọ́ ẹ má sọ pé mo dá yín padà sẹ́yìn ìgbà tí Buhari ń bọ̀ tó ṣubú lẹ́ẹ̀kíní tó ṣubú lẹ́ẹ̀kejì tó ṣubú lẹ́ẹ̀kẹta tó ṣubú lẹ́ẹ̀kẹrin tó ṣubú lẹ́ẹ̀karùn-ún ta ló gbé wọlé. ẹ gbọ́dọ̀ ló gbé Buhari wọlé mi ò mọ̀ o ẹ̀yin èèyàn wa. question kan nìyẹn question kejì mi ò dẹ̀ mọ̀ bóyá máa ní dáhùn sí. question mi kejì rèé àwọn olójókòó tán plan ọ̀nà wo ni Buhari ṣe gbà wọlé àwọn tán kó wọlé ẹ ṣé bàbá wa mọ̀ ṣó bá wọn jókòó ìjòkó tán fi kún àwọn tán lọ kó wọlé because wọ́n ṣe sọ̀rọ̀ wọn tí sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ mo fi dáhùn yẹn ṣé bàbá wa bá wọn jókòó because ta ló gbé wọlé. ewo bàbá wa wọlé ń sọ̀tà. ẹ bá jọ pé bàbá wa onídìí ẹ mọ̀ ní ṣe dídó bẹ̀rẹ̀ kí n má sọ gbogbo ẹ̀ tán ó yẹ yín ó yẹ yín náà. làkàlàkà ti mú wa ń di sá. bàbá yan lórí pátápátá mo ti bẹ̀rẹ̀ ìpẹ́jẹ̀ kan lọ́wọ́ yín mo ní ta ló gbé wọlé ẹ mélòó ni Buhari ṣubú. ó ṣe kìíní olùlẹ̀ ok ẹ má kọjá bẹ́ẹ̀ ẹ má sọ jù bẹ́ẹ̀ lọ ẹlẹ́ka ìgbà tó lulẹ̀ ta ló gbé dìde ṣé wọ́n ìjókòó náà jókòó kan tó gbé dìde ìgbà tó kún àwọn arábí ìwọlé ẹjọ́ mo fẹ́ béèrè question kan ṣé bàbá wa mọ̀ nípa ẹ̀ because mi sì kan because wọ́n pẹ́ tán ti sọ̀rọ̀ pé gbogbo àwọn tó ń ṣe gbogbo kínní wọ́n mọ̀ wọ́n mọ orúkọ wọn kí ló dé tí bàbá yìí ìgbà tó fẹ́ ṣù sí minister for defence and minister for state defence ó kó Fúlàní méjì síbẹ̀ ó mọ̀ pé critical situation Nàìjíríà wà lọ́wọ́ ogun lọ wàhálà wà ní kí àwọn ló dẹ̀ kọ́ sí ẹ̀ ó mú Màtáwálé ó mú ó tún mú security adviser ó tún lọ mú Fúlàní ẹjọ́ ẹ jẹ́ ká bá ti ń sọ̀rọ̀ yìí ìgbà mìíràn èmi máa ń jókòó ń gbà mí ọmọ máa ronú jinlẹ̀ state minister for defence federal defence security adviser your security national security adviser amẹ́tẹ̀ẹ̀ta Fúlàní ẹjọ́ Fúlàní. question kan tí mo fẹ́ béèrè àwọn tó kó wọlé tí Amẹ́ríkà mọ orúkọ wọn gbà yẹn táwọn ṣe kí wọ́n ń da bàbá yìí láàmú ṣé ẹ rò pé bàbá yìí ò ní right àti arrest wọn ni ṣé bó náà ti mọ̀ ní ìsìnkú wọn fẹ́ gbé òṣùbú bẹ́ẹ̀ nǹkan kan ní téèyàn bá ti sọ bàbá máa sọ kan nígbà táwọn kékeré tó bá fẹ́ kéèyàn wà ní sàìdí ẹ tó dẹ̀ ti ṣe mọ̀nàmọ́ná tó rí gbó lágbára ẹ lọ wọ aṣọ funfun ẹ wá tọwọ́ ẹ̀ bọ epo ẹni kó bọ́ṣọ ilé aṣọ tó bọ́ọ̀lẹ̀ ẹ wá kó pamọ́ ọjọ́ tó bá ti fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀ ìwọ náà ti tọwọ́ bọ epo aṣọ tó wọ̀ lọ́rùn lọ́jọ́ ẹ̀ nílé ṣé bàbá yìí ò mọ̀ bí àwọn ọmọkiri ẹnu ọmọkiri right. kí ni rẹnu ọmọkiri ń wá lọ́dọ̀ bàbá kí ló fi gbà padà kí ni Buhari ń wá lọ́dọ̀ bàbá kí ló fi gbà padà ẹ jọ̀ọ́ jẹ́ ká máa bára wa sọ̀rọ̀ kí náà mọ̀ táwa ò mọ̀ kí ni rẹnu ọmọkiri mọ̀ táwa ò mọ̀ kí ló mọ̀ táwa mọ̀ tán fi gbé wọlé kí ni bọ̀bọ̀ Kogi tó kó mọ́tò jọ tó sọ pé ń gbà yẹn kí ni Rocha Okorocha kí ló mọ̀ tó sọ pé tí wọ́n bá jẹ́ kí election tẹ̀ nígbà tó fẹ́ dàrú gbà pé wọ́n wọlé pé Nàìjíríà máa sátà tó ń bá sọ pé wọ́n máa sọ̀rọ̀. kí ni jìnnà mọ́láyé mọ̀. kí ni Rocha Okorocha mọ̀ nígbà tí election tó fẹ́ dojú election ẹ̀rú tó wá ní pé tí wọ́n bá jẹ́ kó òun lọ sí sẹ́nẹ̀tì náà dàrún tó bá dojú wọn kí ni òun bọ̀lẹ̀ pé Nàìjíríà máa dàrú tó ń bá sọ̀rọ̀. kí ni Yàyà Bello mọ̀ tó kó 800 million ẹ wo àwa akànṣe ra wa ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state láàrin gómìnà Ọ̀yọ́ àti bàbá wa kí ló wà ń bẹ kí làṣírí tó wà láàrin. bàbá ẹgbọ́n mi yé àdà fún yín àgbọ̀nyísà ẹ̀ ń ronú bí mo ṣe ń ronú àgbọ̀nyísà
Okay, so àwọn tó wà wá mẹ̀kúnnù gbogbo ṣé Tinubu ní agbára láti arrest any baba ńlá anybody. Kí ni wọ́n fún Gumi Dàlúrú ó ní police escort. Ẹjọ́ Gumi ní police escort. Boni kí ni Gumi ta ló yẹ kó withdraw escort Gumi láti ìjọ ìtàn withdraw ẹ̀. Kí ni police wà lẹ́yìn Gumi kó máa rìn kiri náà. Ọmọ Gumi wà ní army ó ṣe tán wọ́n ṣe send ẹ̀ lọ sí ojú ogun. Pàdé ìjọba táníkà. Ọmọ táníkà ló lè lọ sójú ogun. No, kò má ta bàbá yìí sọ pé ọ̀rẹ́ ni kíní àwọn ọmọ wa èèyàn wa kò sí dábẹ́ ó yẹ kán gbé lọ sójú ogun náà àwa náà ti ṣe ológun rí náà kán gbé lọ síbẹ̀ kó lọ síwájú kó lọ sí front ibi iṣẹ́ tó gbà ní. Bàbá mi ẹ wo nǹkan tí mo post ti kíní yẹn ṣe pé níjàwó Ayọ̀fáyọ̀ ṣe bọ́ta ó ní Ṣèyí Mákindé pé ibi tó wó ní ibi tí wọ́n bọ́ọ̀bù ní Ìbàdàn yẹn ó ní wọ́n fún Ṣèyí Mákindé ní 50 billion naira. Àwọn tí bọ́ọ̀bù dẹ̀ wọlé wọn gbọ́n kankan àwọn èèyàn ń bú Tinubu pé Tinubu ò ṣe kankan kíní kan ìgbà tí Tinubu Ṣèyí jáde níjọ́ kó fẹ́ di president ọmọ ẹjọ bá wa mute ọwọ́ ẹ̀ kí ohun ọmọ ìkéré gbé péjì mi wá lẹ̀ ẹ bá wa mute ẹni tẹ́wọ̀n ti fẹ́ gbé wọn látẹ̀kọ́ bá wa mute ẹjọ́ ọdún fún ní 50 billion naira ẹnì kan kò gbọ́ Ṣèyí padà bọ́ta wípé 30 billion ló fún un náà fún un àti 30 billion àti 50 billion olóhùn kò ti fixed deposit account now nítorí tí wọ́n ṣẹlẹ̀ yìí nísìn Ayọ̀fáyọ̀ ṣe tí wọ́n bọ́ta lánàá mo fẹ́ drop ẹ̀ tó ń sọ̀rọ̀ ní tó ń background wọn sọ̀rọ̀ mo gbọ́ yín àgbẹ̀jọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ ṣe bọ̀ ẹ̀yin kọ́ ẹ̀ má bìí lẹ́sẹ̀ bí wọ́n ta ẹ̀tún kìíní sẹ́ẹ̀dì kí n gbé wọlé ọ̀tọ̀ tó ẹni. tó Ayọ̀fáyọ̀ tó wọ́n bọ́ta láwọn ọmọ tó fi péjì yìí sìn ó ní ó lè jẹ́ ìjọba Mákindé ló ṣagbátẹrù ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ l'Ógbómọ̀ṣọ́ láti bà orúkọ Tinubu jẹ́ Fáyọ̀ṣe eégún àtiró wọlé èèyàn àtiró jáde ṣé kìí pé àwọn olóṣèlú Nàìjíríà wọ́n ti wá rí ìjínigbé ibi ẹni wípé kẹ́nìkan bá ti ṣe kankan tó bá ti ṣe dáadáa a máa ní kọ́ lọ jíyàn gbèsè lọ́rùn ṣe mo bá ìṣẹ́ láti kò Jonathan nìyẹn bàbá wa epic láti bẹ̀ á fún yín ní 5 minutes. Ok, ọ̀run á ràn yín lọ́wọ́ ẹ máa gbọ́ mi ìgbà tí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ìṣẹ̀lẹ̀ mo béèrè question kan lórí bíi èmi mo béèrè question lọ́jọ́ yẹn tí mo béèrè pé àwọn ọmọ tó kó lọ ẹ ṣé aircraft náà ti kó wọn lọ ni tẹ bá rántí mo rántí ìgbà ìdáhùn èèyàn sọ pé tẹ́ni pé kí n máa sọ̀rọ̀ lọ́ngbà ẹ̀ ṣé aircraft náà ti kó wọn lọ àti gbọ́ intel ti sọ fún wa bí àwọn ọmọ ẹsẹ̀ náà fi ń rìn ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ náà fi ń rìn kan tó di pé wọ́n wọ àwọn èèyàn sọ pé wọ́n rí wọn bọ́ ṣe ń lọ. àwọn ọmọ ọdún kan eré ìwò náà fẹ́ sá àwọn ọmọ ọdún kan tí ọlọ́pàá ò lè láti wọ́ọ̀pù ní táìmù yẹn. Kí ló ṣe tí gọ́fúnà Ọ̀ṣun ṣé wọn ní lẹ́yìn tó máa pe Ìbàdàn wọn ní lẹ́yìn tó máa pe police commissioner Ọ̀yọ́ state ń gbà yẹn gbogbo wa ẹ jẹ́ ká máa mọ̀ bó ṣe lọ wọ́n ní àgbà máa lọ́rọ̀ burúkú níkùn ní kì í lọ́rọ̀ burúkú lẹ́nu nǹkan kan ṣẹlẹ̀ mo sọ lọ́jọ́ yẹn pé kò tẹ̀ possible mi ò gbọ́ nǹkan tẹ́ mi ò gbọ́ yín bẹ́ẹ̀ ó dà pé bọ́ọ̀sì 86. àtọ̀rọ̀ à ń gbọ́ yín sà 5 minutes ní àgbẹ̀ so ṣé rí gbogbo nǹkan tó ń lọ yìí politics ni àti gọ́fúnà o àti president o àti senator o àti gbogbo ẹni tó wà ń bẹ o question kan tí mo béèrè nísìn mo béèrè question kan lọ́jọ́ ẹ̀ question tí mo béèrè lọ́jọ́ ẹ̀ bóun náà ṣe kó gbogbo àwọn ọmọ ẹ̀ kò ń ṣàgbàlagbà kan náà kó kò ń ṣe everybody o àti ìyá arúgbó káàtì ẹ̀ sọ pé principal yẹn ó sì lágbára wákàtí mélòó náà fi débi kan fẹ́ dé ṣé kò sí helicopter ṣé police ò ní helicopter ní gbogbo Ọ̀yọ́ state tí wọ́n fi lè rédì ṣé kò sí military odogbo Ìbàdàn ní ìgbẹ́ni náà ṣé àwọn àmì ò lè pé truck at everything kan lọ within 3 hours wọ́n máa débi kan fẹ́ dé ṣé kò sí bàrà kankan tó ní àbẹ̀ ẹni ẹ̀wẹ̀ ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí mo ti sọ wọ́n tún dá Gumi padà láìpẹ́ ní Saudi Arabia o Gumi wa yan fanda ó tún dìpọ̀tẹ̀ lọ́dún yìí ní Saudi Arabia. ó náà ni mo sọ last month wọ́n dá padà ní Saudi Arabia wọ́n fi federal government wọ́n fi ìlú àti dùndú pàdé ẹ̀ ta ló yẹ kó ààrẹ sí Gumi up till now ṣé Gumi yẹ kó wà ń ta kó máa sọ̀rọ̀ ṣé ó yẹ kí Gumi ṣe wà ń ta kó máa sọ̀rọ̀ ẹ wo màmá ọ̀run á ràn yín lọ́wọ́ gbogbo wa bẹ́ẹ̀ ṣaṣọ káàmọ̀ bí dá máa rìn sí in fact ní láti àwọn fọ́ọ̀mù mi ní admission láti study law lẹ́kìtì gbogbo wọn gbanupọ̀ nígbà tí mi ò ṣe dé kó lọ olóhùn ò lọ àánú ẹ̀dẹ̀ ìṣe mi olóhùn ò lọ ó yarí ọmọ ẹ̀ ò lọ ẹgbẹ́ wọn fún ní admission láti study medicine ní Èkìtì náà ó yarí kò lọ gbogbo wọn lọ dúró sí Lagos wọn kàn ń wò ní pé ìwọ Ọlọ́run kó ran àwọn ọmọ ìlọ́wọ́ òótọ́ dẹ̀ ní tán bá wà wọ́n sì kọ́sì tó bá wù wọn tó máa ṣe within University of Lagos so ojú pé tán jí wọn gbé bó ní mo ti fẹ́ rí 1 billion bó ní mo ti fẹ́ rí 100 million bó ní o lè rí bó ní mo lè rí so ọ̀gbẹ́ni tó wà lẹ́yìn yín ẹ ọmọ ìlú mi ni ìlú mi ló ṣe ìlú kejì ìlú wa sì fẹ̀gbẹ́ tira báyìí ní àmọ́ rárá tẹ́ ẹ rí mo sọ fún yín gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí látòkè ló ti wọ́ wá o Buhari lulẹ̀ lẹ́ẹ̀márùn ta ló gbé wọlé ìgbà tán gbé wọlé ìjókòó wọn ṣe àwọn tó kó wọlé tán rẹ́dì tán wéèsì tán lè mọ ọmọ ṣe máa dá padà yìí ọ̀ndà bàbá akọ́nà ti dágbádá sí wọn lọ́rùn ẹ béèrè ara ẹ béèrè lọ́wọ́ ara yín náà. ẹ̀yin ìyàwó ẹ bá wa fún bàbá wa yìí ẹ bá wa fún wọn ní èsì àwọn Christian gbóhùn sókè ẹ bá wa fún bàbá wa yìí ní àwọn ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ wa ẹ jẹ́ ká fún wọn ní èsì o Christian bá wa gbóhùn sókè. ó ti dójú ẹ̀ ń sẹ́yìn. ó ti dójú ẹ̀ ń sẹ́yìn. àsìkò àti pín ó ti sọ àkọjá rẹ àsìkò àti pín ó ti kó òfin àkọjá rẹ ṣe rí a lè pín sí ká solution sí ká legalize ìbọn fún everybody kan lọ ní ìbọn that's the only solution tí mo rí kó a ní lọ́wọ́ yìí ṣé ní sọ́kùnrin rẹ̀ hello. à ń gbọ́ yín.
Carry everybody on it. That's the only solution for now because what really okuni kò sí ọkọ mọ ṣé àwọn tí wọn lọ hand over àwọn bọ́ọ̀sì sẹ́mú láàárọ̀ yẹn fún àwọn ọlọ́pàá wọn ṣe dáadáa ní àdúgbò àgbà fún tábà sí mú olè àwọn ìlànà nìkan á lọ fà lé ọlọ́pàá lọ́wọ́ náà ẹ̀kàn kó wọn lọ lé ọlọ́pàá lọ́wọ́ clear expense wọ́n fi wọ́n lẹ́nà wọ́n tẹ́ bá sì nà wọ́n nìkan lọ́dọ̀ maybe 3 hours later kan lọ wọ́kú ẹ ṣe dáadáa ẹ wá lọ kó wọn lé fún ọlọ́pàá pé wọ́n ti wọlé wọ́n ti wọlé ni ẹ wo Ọ̀dà ẹ ṣe ń lọ bàbá wa adúpẹ́. Unfortunately, but any can legalize the economy solution. Ìbọn yẹn kọ́ ni solution. Normally, everybody pay for àwọn tí àwọn èèyàn máa ń bínú èèyàn. Àwọn èèyàn máa ń bínú èèyàn. Ẹlòmíì ò ní ṣe ẹ̀. Ẹlòmíì àti advantage pé tó ìbọn wà lọ́wọ́. Ṣé ẹ̀ka gbogbo yẹn lẹ̀? Tinubu náà ló yìí lè ṣe kínní. Ó tó jẹ́ pé mi ò mọ wáyé sí máa yẹ ṣe. Ṣé ìgbà tó bá sọjọ́ àǹdẹ ọba sọjọ́ àti ní kọ́ lọ lẹ́kọ̀ọ́ anywhere tí wọ́n mo ń béèrè question kan lọ́wọ́ yìí ṣe gbọ́dọ̀ wà lórí ètò yìí. Àwọn Fúlàní tí wọ́n ń check out lótẹ́ẹ̀lì ta ló lọ́ọ̀jì wọn síbẹ̀? Fídíò tí mo play táwọn Fúlàní ń lọ tó yẹn ń jáde lótẹ́ẹ̀lì táwọn aládùúgbò pàgọ́ tó wọ́n á gbé eré ta ló lọ́ọ̀jì wọn sí hòtẹ́ẹ̀lì ńlá tó wà ní Ẹlẹ́kọ̀ọ́? Question yẹn mi tí rẹ̀ ní fún mi lésì. Mo ń wo comment kan láti ẹ̀kọ́ bí alẹ́ ní rìfẹ́ àti ààrẹ nìkan rìfẹ́ àti ta ló lọ́ọ̀jì àwọn Fúlàní herdsmen sí hòtẹ́ẹ̀lì? Ta ló lọ́ọ̀jì wọn síbẹ̀? Tinubu lè. Orúkọ tó máa ti lọ́ọ̀jì orúkọ ẹni tó gba hòtẹ́ẹ̀lì máa ṣàpọ̀ orúkọ náà bó jẹ́ orúkọ Fúlàní bó jẹ́ orúkọ Yorùbá pé ó yẹ kán ti ṣe investigation yẹn. Ká ló wọn lọ ṣe. Ṣé àwọn ọlọ́pàá máa lọ without order? Nàìjíríà àbí ilẹ̀ Yorùbá àti kó sọ́wọ́ bá ṣe wà yìí àti àwọn èèyàn kó sọ́wọ́. Ta ló sọ bẹ́ẹ̀? Ṣèyí Mákindé tó ń gba security vote. Ṣèyí Mákindé sọ pé. Onítọ̀ bá di president òun á fight security. Ẹ máa gbé sókè lórí fóònù kò yé wọn mọ́ kò yé any one of them mọ́. Ẹ bá gbé sókè lórí fóònù. Tinubu ti pàṣẹ láti jọjọ ọkọ tó ń dáàbò tó òun náà ti tọwọ́ ẹ̀bọ kínní tó kò fẹ́ ṣe àwọn kan. Ẹ sọ̀rọ̀ nẹ́tíwọ̀kì yóò da bàbá tó wà lórí fóònù à ń gbọ́ yín. Bàbá tó wà lórí fóònù. Ẹ sọ̀rọ̀ yín wọ́n 1 minute Mr. Tunde ẹ̀jọ́. Kò fẹ́ ṣe yẹn ó ti tọwọ́ ẹ̀bọ ọkọ tó yẹ kó tọwọ́ ẹ̀bọ nítorí ẹ̀bí òṣèlú lẹ́nu àti sọ because as an now ẹ̀ẹ́dẹ̀ ẹ̀gbẹ́ pé nǹkan ṣẹlẹ̀ ní Hausa òfẹ́lẹ́ kó jẹ́ ilẹ̀ Yorùbá àwọn Yorùbá tó máa jẹ́ àwọn ọlọ́gbẹ́ wọlé wọ́n lè jí àwọn èèyàn gbé wọ́n àwọn èèyàn ó dẹ̀ lè ṣe anything tó bá give order ọwọ́ kan lọ́wọ́ sójà máa tẹ̀lé ọ̀dà ẹ̀. Ẹ jẹ́ ká sì máa wò ná ẹ jẹ́ ká sì máa wò ná bí a ti máa give order àbí kò ní give order ẹ ń máa ń. Ẹ bá gbósókè lórí fóònù. Ẹ káàbọ̀ máa ń kébi ẹ̀yọ́ ní ìṣẹ́jú méjì. The most dense tribe in the world, Yorùbá ni. The most kini? The most dense tribe in the whole world is Yorùbá. Ṣé ẹ̀yin ọgbọ́n kan tí wọ́n sọ ṣáà mi ò gbọ́ ọ̀kan tẹ́ sọ sáà. The most dense tribe. Dense. In the dense tribe, yeah. Àwa tá dense, àwa la dense jù lágbàáyé. Ọ̀rọ̀ yìí pọ̀. Yes. Sorry, mo lè sọ pé mi ò sọrí láti sọ. Because tó bá jẹ́ north ni wọ́n bá wúkọ́ lásán gbogbo ọmọ Yorùbá ti sá kúrò níbẹ̀ tán. Abẹ́ ìjẹ́ ti bẹ́ẹ̀ yẹn. Lẹ́yìn kan bá wúkọ́ lásán nílé north lẹ́yìn ìgbàwó ti sá kúrò níbẹ̀. Bẹ́ẹ̀ mà tó jẹ́ pé òun kálukú ti wá wọ́n nílé wọn ni wọn ò nílé wọn ni wọ́n ti kọ́kọ́ sá kúrò níbẹ̀ tán. Abẹ́ ìjẹ́ ti bẹ́ẹ̀ yẹn. So kí lẹ́ni ká ṣe láǹṣẹ́jú méjì ọ̀dẹ́ sìn kí lẹ́ni ká ṣe láǹṣẹ́jú méjì sà kí la lè ṣe ní Yorùbá. Èyí tá a lè ṣe ó wà lọ́wọ́ èmi àti yìí. Ní tó ṣẹlẹ̀ ní South Africa ṣé kí n ṣe pẹ́ lọ repatriate àwọn èèyàn yìí. Yes sir ni. So ẹ mọ̀ èyí tá a lè ṣe ó ń bẹ ẹ kàn ń wo ẹni ní àwọn kan wà ní ìgboro àwọn kan wà lóko àwọn kan wà ní ìgboro àwọn kan wà lóko èwo ní ìgboro èwo lóko tẹ́ẹ̀bà tí ìṣìná fáwọn èèyàn yìí wọn ò ní bẹ̀rù yín dédé pé àwọn wọn kúrò àwọn wọlé lọ wọn ò ti sádànù but ìwà ọ̀dẹ ìwà àdẹ̀dẹ̀rìn ìwà amúgùn tí gbogbo wa ń wù ìwà amúgùn ààrẹ gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ yẹn ìwà amúgùn ni gbogbo wa ń wù so nítorí nǹkan sí gbogbo àwọn tí tẹ̀lé ìṣẹ̀lẹ̀ yẹn tí wọ́n fi wé pé amúgùn làwọn ilé tí wọ́n fi pẹ̀lú omi ìtìfẹ́ ńláyè wà ní but ìwà amúgùn yẹn ó ti pọ̀ fún wa jù yàtọ̀ sọ pé láti bí last 2-3 years láti sọ pé ogun bọ̀ tógun yóò fi dé báyìí
kódà bàbá wa ẹ ṣe gan ni kébi máa ń kéde bàbá wọ́n lẹ̀ wá ní bíríkì lórí wọ́n lẹ̀ bíríkì mẹ́gbọ̀dì lórí à ń gbọ́ yín sà. Yes sir. Ọlọ́run á jẹ́ kí a rí ọ̀nà àbáyọ tó máa fi hàn gbogbo alápapọ̀ pàápàá jùlọ àwọn ọmọ káàró òjìrì agbára Ọlọ́run. Bàbá tó sọ̀rọ̀ tán nísìnyí tán sọ pé Yorùbá dance Yorùbá dance akọ̀wà accommodating ni àwa peaceful. Wọ́n tún lè sọ pé ẹ̀rù máa ń bà wá díẹ̀ ẹ̀rù máa ń bà wá ṣùgbọ́n kẹ́ni wọ́n ní tí irin bá tún irin ìkan tẹ̀ ó yẹ kí àwa Yorùbá ká mọ̀ pé àwọn ará bíi wọ́n ń ṣe ẹni tí ẹ̀ máa ń fi ojú bọ̀rọ̀ ṣe kìíní pẹ̀lú. So it is high time we all stood up and defend ourselves. Okay, majorly nǹkan tó ṣe gbé mi tí mo fi fẹ́ sọ̀rọ̀ lónìí mo fẹ́ béèrè question bóyá ìmọ̀ràn ni àbí question because àwọn ọmọ tí wọ́n wà nígbò yìí àtàwọn teachers yẹn àtàwọn ọmọ kéékèèké tí wọ́n wà nígbò yẹn ó yẹ kó jẹ́ pé àwọn people yìí tí wọ́n wà ní captivity yìí ó yẹ kó jẹ́ pé àwọn náà máa determine progress yìí bóyá a máa continue àti máa jẹ́ Nàìjíríà àbá lè jẹ́ Nàìjíríà mọ́. In my own opinion gbogbo ilẹ̀ káàró òjìrì ẹni tí wọn la fẹ́ di ìbò la fẹ́ dì mọ́ àwọn náà bẹ́ẹ̀ mi ò kó because àwọn kan máa ní ipe treason offence àbí nǹkan kan lẹ́yìn ìtàn because ibi tí Yorùbá nation ti tó nǹkan tó fẹ́ bí Yorùbá nation gbà yín náà nìyẹn because tíjọba ò bá ṣe ti aráàlú ń fẹ́ ìyẹn máa wo the other option now. I mean this is it's getting too much. Like they care, they don't care about us. They don't care. Everywhere. So in my own opinion, honestly, kò sí bọ̀ kátà dìmọ̀ o. Lápò Yorùbá nation yẹn náà let us focus pẹ̀lú nǹkan pé táwọn ọmọ Yorùbá jáde o Yorùbá nation ni I mean division ni kò sí not ways. Àti sọ́jọ́ the page náà pé the atmosphere is getting hotter. It's either we end Fulani terrorism banditry or we end Nigeria. Because méjì ló máa ṣẹlẹ̀. Because if tí wọ́n end terrorism yẹn terrorism ló máa kọ́ta end Nigeria and Nigerians they won't fight anybody. How can the minority be controlling the majority? It's crazy. Ẹ ṣe bàbá ìbára gbọ́sọ̀kẹ́ lórí fóònù sà. Ẹ kalẹ́ mà. Ẹ kúrò láti kúrò bàbá mi. Yes ma ẹ ṣe gidi gan Ọlọ́run á fi ṣẹ́yìn. Lágbára Ọlọ́run mo tọrọ ẹ̀mí gígùn fún yín o. Ọlọ́run ò ní kúrò ẹ̀mí yín lágbára Ọlọ́run. Ọlá ti tóbi Ọlọ́run. Ẹ ṣe gidi gan ni mà torí iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ ìlú lẹ̀ ń ṣe iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ òmìnira. Wàláhì èmi mo mọ rí iṣẹ́ tẹ̀ ń ṣe. Ṣẹ́rí brọ́dà mi tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé Yorùbá dẹ́ẹ̀sì. Mọ́mì mo fọ Ọlọ́run búra Yorùbá dẹ́ẹ̀sì gan lóòótọ́. Ẹ jọ̀ọ́ ẹ má sọ báyìí. Mo ní reason mo ní point ma mo ní ẹni pé ní ìjọ wo ni tí mo sọ pé ìlú òfò ní Nàìjíríà ṣe ọ̀rọ̀ Nàìjíríà máa ń fọ́ mi lórí gan ó máa ń dùn mí gan yí pé ní adúrú báwọn bàbá wa ṣe kàwé tá a bá ṣe ní professor wọ́n pe máa kan ní kí lórúkọ ẹ̀ tí ni mo fẹ́ forúkọ bàbá yìí sọ àwọn tí gbogbo èyí tẹjọ́ ń pè fún Yorùbá nation gbà yẹn bóyá professor Aliu or something like that. So bàbá yìí gbogbo àwọn nǹkan tí bàbá yìí mention gbà yẹn mo kàn ń wo àti àwọn nǹkan míì náà tẹ́mi náà tún ká mi kàn ń wò pé ní nígbà báwo la ṣe wá bára wa nínú jágbàjàgbà yìí bá ìtòrí Ọlọ́run máa mo pọ̀ náà ń búra adẹ́sí lóòótọ́ because kò yẹ kó jẹ́ irú Buhari yẹn ló máa ibi tá a ń bá lọ nísìn yìí pé Yorùbá bukú mẹ́kọ̀ọ́ kò dá o. Let Fulani rule Fulani let Yorùbá rule Yorùbá. Mọ́mí wọ́n fọlọ́ búra ìlú tí mo wà yìí mo ti tọ́ àìmọye ìlú ní Europe bíbáyìí mo rí pé ní Yorùbá dẹ́sí gidi gan lóòótọ́ ìlú mi wà bẹ́ẹ̀ kò tó ṣòdì ìlú mi wà kò tó má folúkù wọ́n dẹ̀ ń jẹ́lu ẹ̀wọ̀n Latvia àwọn mo ti rìn káàkiri gbogbo ìlú yìí mo ti rìn káàkiri gbogbo Europe yìí mo rí pé ní mo fọlọ́ búra Yorùbá dẹ́sí gan. Wàláhì ó dùn mí ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ wàláhì. Yorùbá dẹ́ mọ́mí mo sọ fact mo sọ òótọ́ ọ̀rọ̀ wàláhì mo fọlọ́ búra Yorùbá dẹ́sí gidi gan. Ìlú Luxembourg lẹ́gbẹ̀ẹ́ Germany tí mo wà bí ìlú Luxembourg bíbá yìí kí ni population wọn tó ní sí. Ìṣọ̀kan ni ò sí àdẹ́sì ìṣọ̀kan ẹnìkan ní ọmọ ọgbọ́n ẹni ó máa kú àwọn people are saying they agree. How can you agree this? ẹ wo mo máa ń sọ tí n bá pèsè orí program Mr. Koiki mo máa ń sọ yí pé ní nǹkan tí Yorùbá ń gbà mọ́ra rẹ́dẹ̀rẹ̀dẹ̀ ni ó ti pọ̀ jù. Nǹkan táwọn bíbú yìí ṣe fún wa ẹ wo sáìdì ọ̀dọ̀ tí wà ní Kwara bẹ́ẹ̀ yẹn ẹ wo sáìdì ọ̀dọ̀ wa ní Kwara àwọn olórí burúkú yìí wọ́n kàn ṣe bó ṣe wù wọ́n ni ẹ jẹ́ kí Fúlàní ẹ jẹ́ kí gbogbo wa ká jáde mo máa ń sọ ó máa tásìkò kan gbogbo àwọn èmi ti fi ra mi lẹ́yìn pé ní irú ẹkùn yẹn èmi ṣe kí ni
fún alára mi lè máa fowó tèmi rà bọ́ irú ẹkùn yẹn gbogbo wa la gbọ́dọ̀ lọ́jọ́ yẹn àtàwọn tó wà nílé àtàwọn tá wà ní Europe àtàwọn tó wà gbogbo bí kíbi tọmọ Yorùbá bá wà ẹ jẹ́ kí gbogbo wa padà sílé kálọ̀ dìfẹ́ǹdì ilẹ̀ wa. àwọn olórí burúkú kan kọ̀dé kọ́ra wọjọ́ kọ́ máa fi wá sára rí di kó jẹ́ pé àwọn náà àwọn tí ò yẹ tí wọ́n yẹ ní lídà àwọn náà wá jẹ lídà lé wa lórí. ẹwọ́rú bàbá Awólọ́wọ̀ kọ́lọ̀ kó bá mi fún bàbá wa Bánjí Akíntóyè kọ́lọ̀ tó bá mi fún bàbá ẹlẹ́dùn àtàlàfíà. mo máa ń wò ó ní pé ní Ọlọ́run ṣe wá fa bàbá yìí jáde bàbá yìí ṣe wá dá yàtọ̀ láti gbogbo àwọn pòfẹ́sọ̀ nílẹ̀ Yorùbá. ṣéèmù fún gbogbo wọn ṣéèmù fún gbogbo àwọn pòfẹ́sọ̀ yẹn tí Buhari fi ń jẹ tí Buhari fi ń jẹ pírẹsidẹ́ntì lé wọn lórí. bàbá yìí fi wá já o mí kó ọfíìsì bá wa gbóhùn sókè àbí kí ló kọ mí kó lọ ọfíìsì ẹ bá wa gbóhùn sókè bàbá yìí fà já o ogun dé o mí kó lọ ọfíìsì àṣà wà bẹ o ọlẹ wọn fà já ṣàǹgbáfọ o wọn ní ṣé mo Yorùbá àdáre kí táwọn wá bínú tán báyìí kí táwọn wọn bínú mí kó lọ ọfíìsì àmà drop yín o àti nígbà kí wọn tó lórí péjọ aláìpẹ́ sọ̀rọ̀ o èèyàn wà lórí fóònù